pé ní PDP Hausa àwọn Fúlàní wọ́n ti decide láti zone presidency sí another Fulani in the person of Atiku Abubakar pé kí gbogbo wa máa wò ó pé nǹkan tó máa ṣe ni pé wọ́n máa make sure pé wọ́n dàrẹ́ gbogbo àwọn Fúlàní àti Hausa tó kù pé kán lọ queue sẹ́yìn Atiku ní PDP. Bàbá ẹnìkan náà máa sọ lẹ́ẹ̀kan pé by September mi ò rántí ẹni tó sọ pé wọ́n plan láti declare Atiku as a winner of the 2019 election. Wọ́n wá ní kóun ṣe wàá bẹ̀rẹ̀ term ẹ̀. So question mi ni pé what is the fallback position, because a lè ní ẹnìkan máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní tí wọ́n bá gbérù gbèsè yẹn pé we just declare Yoruba Republic, and we know that bí Báṣẹ̀gùn ṣe sọ lẹ́ẹ̀kan, these are animals. They before kan tó ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn wọ́n ti station military sí everywhere. ẹ̀dẹ̀ pé àwọn Boko Haram ló wà ní military wọ́n sì gbogbo àwọn tó náà rehabilitate yẹn náà máa kó wá sí south náà máa kó everywhere pé okay tí wọ́n bá ti gbé ìgbésẹ̀ tó fẹ́ gbé anybody tó bá jáde pé ó fẹ́ protest kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú wọn balẹ̀. Kí ni option bí ta ni? Again, this might be a security question tó yẹ pé bóyá ó wà classified, but wọ́n ní kígi gbọgbọrọ má gúnyàn lójú, àwọn dẹ̀ ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ́dẹ́. If this happens, if this become a reality, àbí kẹ̀kan tiẹ̀ tí ó kéé pé nǹkan ti wá dàrú kan declare state of emergency in the country kan pé military wọn jáde ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ọmọ náà ló wà military. What is our fallback position? That's my question. The last comment mo ní, which is not like a question, is ẹnìkan béèrè question lẹ́ẹ̀kan nípa protest àbí parade pé kó ṣe é máa ṣe Nàìjíríà. I will humbly request that ká slow down lórí ẹ̀, because àwọn tó ń mú gbà yẹn tá a bá rántí àwọn Lady K àtàwọn tó kù àti the Lagos 49 àbí 45 ni, the experience is still too fresh in mind. Èmi ò bá ní bóyá kán slow down there, because àwọn ẹranko là ń bá deal. We don't want to subject more people to their gulag, and then a máa wá gé kàjẹ pé kí ló ní kan jáde. So tá a bá lè máa ṣe tá a ṣe tó bá lè ṣe safely without exposing themselves to arrest, money, they can toe that line. But ọ̀rọ̀ process in Nigeria, given the kind of people we are dealing with that don't respect constitutionality, I would rather want to advise for us to step further down. Okay, for now. Ẹ ṣé gan ni, a dúpẹ́. Wọ́n bá wa kọ sílẹ̀. À ń sìn mo fẹ́ pe Honorable Father Bàbá Ifá. Ẹ̀yin lẹ́ni ẹ sọ̀rọ̀ sókè. Ẹ ṣé o fún àǹfààní tẹ́ fún mi láti sọ̀rọ̀. Ọ̀rọ̀ mi ò gùn lọ títí nípa ìdánilẹ́kọ̀ọ́ kò ń ṣe fún àwọn àgbà. Ǹjẹ́ provision wà ní ìdánilẹ́kọ̀ọ́ kò ń ṣe fáwọn àgbààgbà, àwọn tó wà nílé, àwọn ọmọ tó wà nílé? Ẹ jẹ́ explain ara mi dáadáa. Bí jingle ni o tán fi máa torí ìgbà mo pe àwọn èèyàn mi gbà kan Italy bíbá mo wà ẹ má bínú, Italy mo wà ń ṣe tiwa náà bíbá dẹ ṣe ìbátà lè ṣe. Tí mo pa àwọn èèyàn mi kété ẹ rí ń pa Yorùbá nation tán máa ń rí mi lórí ìgbà mi lórí kíní. Wọ́n ní kò mà sí Yorùbá nation, àwọn kí náà ṣe ń pè wọ́n, àwọn oní riot máa ní. Most of the people tó wà Nàìjíríà riot náà ń pe Yorùbá nation. Though wọ́n mọ̀ pé nǹkan kan lọ, wọ́n mọ̀ pé wọ́n ṣe ìwọ́de. Ìgbòho gangan king of riot náà ń pè. Ìyẹn bẹ́ẹ̀. But tí ìdánilẹ́kọ̀ọ́ bá bẹ̀rẹ̀ bó ṣe pamphlet ni o, from market to market, from ọjà àwọn nǹkan tí ń ṣe náà, bó ṣe jingle bóyá ọ̀rọ̀ méjìlá ni ǹjẹ́ o mọ̀ ń pa Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́, ǹjẹ́ ẹ ti mọ̀ pé Yorùbá báyìí torí ìgbà tí kíní yẹn touch mi tí Chief Imam sọ ìtànlẹ̀ nǹkan Báṣẹ̀gùn náà tún mú ẹnulẹ̀ àìmọye ló tún mẹ́nulẹ̀ nípa bí Yorùbá ṣe gbà yín gbogbo ayé níbi ilé ìpè níta ló ń bíbà yìí ìgbà tán fẹ́ mú èdè láti translate constitution of our immigration. That was some 10 years ago. They chose Yoruba as one of the African African language tó wà spoken kan dey recognize. Fún Nàìjíríà wọ́n choose méjì, Pidgin English wọ́n fi represent Hausa àti Igbo. I was the one with people in Nigeria that translated Italian constitution into Yoruba language. So kò kí n ṣe pé wọ́n mọ̀ wá. So wọ́n dẹ̀ béèrè tán wá ìbá tí mo lè mọ̀ because tẹ́ bá wo Nàìjíríà wọ́n stop history ní Nàìjíríà ní ìlú tán bá dẹ̀ ti stop history. Wọ́n ní bọ́mọdé ò bá tàn á bá àrọ́bá ń bá bá tàn. Ní ìlú tèmi wà ń bí ìlú àwọn òyìnbó láti primary school náà ti máa ń sọ ìtàn bàbá ńlá bàbá wọn fún wa. Nàìjíríà ò rí bẹ́ẹ̀. Ǹjẹ́ a ní provision pé káti ẹ̀ ní Nàìjíríà tún stop history in our own area Yorùbá
land generally láti ní ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọdé kéékèèké àwọn torí wọ́n lẹ́ni ẹyin ló ń dàkókò torí àwọn ọmọ tá à ń rò lédè so ẹ jẹ́ tá a bá gbogbo àwọn nǹkan tá à ń ṣe àwọn bóyá ìpolongo ni o tá a bá lè ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ pé ǹjẹ́ ẹ ti gbọ́ ǹjẹ́ ẹ ti mọ̀ pé Yorùbá báyìí torí wọ́n láti kékeré láti pẹ̀ kan àròkọ tó bá dàgbà tán tó gbà so ẹ ṣe ìwà. wọ́n bá wa kọ sílẹ̀ lásìkò yìí gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ yìí ọkùnrin obìnrin kan ṣoṣo ló ti sọ̀rọ̀ mo fẹ́ pe obìnrin màmá wa Àbẹ̀kẹ́ Ẹniọlá gbóhùn sókè ẹjọ́ bá mi ẹ̀mú ìtì wọn centrally. ẹ ṣeun màmá mi ẹ ṣé o ẹ ṣé tẹ́ pè mí mo kí gbogbo ìkànnì ẹ̀yin bàbá màmá àti àǹtí mi gbogbo ní orílẹ̀-èdè tá a wà tá a join mo dúpẹ́ ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ ju pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa Dr. Janet Fashakin àti àwọn bàbá wa tí wọ́n ń ṣe amúgbálẹ́yìn ètò yìí fún wọn. Mo rí pé akitiyan wọn pọ̀ gan lórí ọ̀rọ̀ Yorùbá and I'm always impressed. Mi ò tètè rí kinní yìí bí mo ṣe rí báyìí mo kúrò níbi tí mo wà ní tí mo sáré wá mú fóònù mi. Kí ni question tí mo wá fẹ́ béèrè ni pé mo rántí gbà tán ṣe the last rally Ìbàdàn. Àwọn alágbẹjọ́rò wa wọ́n advice àwọn èèyàn pé kí wọ́n máa tiẹ̀ wọ tíṣẹ̀tì àwọn 419 nínú wọ́n ní ṣùgbọ́n kán máa kébò sí wípé release Sunday Adéyẹmọ he is not a criminal so nǹkan ní kán máa sọ yẹn nǹkan dẹ̀ sọ torí mo follow up nǹkan sọ throughout so wọ́n dey arrest anybody mo fàkókò yìí ń béèrè pé ṣé àwọn alágbẹjọ́rò wa ń lé tí wọ́n advice wọn bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n lè bá wa dá sí eléyìí pé tán bá tẹ̀ máa ṣe rally míì kọ́ àwọn èèyàn ní kán máa sọ tí àbí kán disturb àbí wọ́n kó àwọn èèyàn wọlé. Ìbéèrè mi kejì ni wípé nípa ti àwọn ọmọ tán ti kó nígbà tàkọ́kọ́ tán pa àwọn èèyàn rẹpẹtẹ yẹn kì í ṣe ti àwọn ilé bàbá wa Ìgbòho. Ǹjẹ́ a rí nǹkan kan tí ẹ̀ tán máa gbà wọ́n sílẹ̀? Ǹjẹ́ ètò ń lọ lórí wọn? Bàbá wa àgbà ni mo fẹ́ béèrè lọ́wọ́ wọn but nítorí pé wọ́n kánjú lọ ṣe inauguration tán wí yẹn so àyè ò sí láti béèrè question yìí. Mo fi àkókò yìí béèrè lọ́wọ́ àwọn. Ẹ ṣé ẹ jọ̀ọ́ mọ́mì wa Caroline fowó ṣeré ẹ̀ ń disturb wa ẹ bá wa mute line yẹn. Ẹ mute bẹ́ẹ̀ ṣe ń try yẹn dáa ṣùgbọ́n ẹ mute ẹ disturb wa. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n pe bóyá bí èèyàn méjì èrò ń pọ̀ sí láti béèrè question bet àwọn ọ̀gá mi ń sọ fún mi bí pé àkókò ti ń tó fún wa láti kásẹ̀ ètò yìí nílẹ̀. Ẹ jẹ́ kí n pe bàbá wa Fátádé àwọn ló kàn ní bó ṣe ń súnkẹrẹ gbàkẹrẹ níwájú mi bí. Bàbá wa Fátádé ẹ jọ̀ọ́ ìṣẹ́jú kan ni ẹ má gbà wá níyànjú ìbéèrè ní ká ẹ béèrè ẹni bá fẹ́ gbà wá níyànjú ẹ kọ sórí ìkànnì ká má waste time ní gbogbo ẹ̀yin tẹ́ nawọ́ sókè ẹ jọ̀ọ́ ẹni bá jẹ́ pé ìyànjú lẹ fẹ́ gbà wá à ń ka nǹkan tẹ́ ẹ kọ àwọn èèyàn dẹ̀ wà nídìí ẹ̀ tí wọ́n ń kà á ìyẹn gan lè wúlò fún wa ju ìbéèrè gan lọ. Ẹ ṣé bàbá wa Fátádé ẹ gbóhùn sókè. Ẹ kú kalẹ̀ ẹ̀yin èèyàn mi o ẹ ṣé gan ni bàbá wa oníṣẹ̀ṣe mo fẹ́ bá lọ́rọ̀ pé láyé àtijọ́ tí ṣọ̀kànnà bá fẹ́ jà tó lóde ọba pè pàdé pé kan káàsì ẹ̀ sígbó kò sì ní jà mọ́ kí làwọn lè ṣe láti káàsì àwọn Fúlàní ìṣúgbó fún wa torí wọ́n ti wọ̀ wá lára oríkì ìjà yìí kò yẹ kó ṣe ìjà ìbọn àti ogun àti àdá nìkan. Èkejì mo ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbà níyànjú gbogbo akitiyan tẹ́ ṣe láti gba Yorùbá nation ẹ jẹ́ ká kọkàn sí pé dandan la máa gba Yorùbá nation ẹ má jẹ́ ajáyà ẹ má jẹ́ kọminú ẹ jẹ́ àdúrà wa ti gbà ṣùgbọ́n ẹ jẹ́ ká múra láti ṣiṣẹ́ takuntakun ká sì ti àwọn èèyàn wa lẹ́yìn ẹ jẹ́ ká kọ lẹ́tà fáwọn èèyàn wa nílé kan múra sílẹ̀ kò dìgbà tó gún bá káyàn mọ́lẹ́kẹ́ èèyàn tó bẹ̀rẹ̀ sí ràdá àti àgbọ̀n ọ̀ pé kí wọ́n sì sùn. Question mi nìyẹn. Ẹ ṣé bàbá wa a dúpẹ́. Omíyalé ó dàbí kó tún ti wọlé padà
anytime tẹ́ bá wọlé padà ẹ jẹ́ kí n mọ̀ because wọ́n ní mẹ́sẹ̀gì fún wa látọ̀dọ̀ olóyè tó dẹ̀ ṣe pàtàkì tí a fi lè mọ ìdí tí wọ́n fi fẹ́ sọ̀rọ̀. So omíyalé tẹ́ bá gbọ́ ohùn mi on mute kẹ́ jẹ́ kí n mọ̀ pé I'm here àbí kó text mi pé you are here. So okay a fẹ́ pe bàbá wa Atọ́lágbé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe àkàwé ti bàbá wa Fátádé ẹ rí pé ìṣẹ́jú kan ṣe tán ẹ ṣe. Ẹ on mute ara yín sà. Bàbá wa Atọ́lágbé ẹ jọ̀ọ́ ẹ on mute okay ẹ go ahead. Ẹ ǹlẹ́ o ẹ kú ètò ṣé ń gbọ́ mi. À ń gbọ́ yín dáadáa. Ọlọ́run fún wa ṣe gbogbo tó lọ báyìí gbogbo ìgbésẹ̀ tá à ń gbé yìí àṣẹ Ọlọ́run ọba ni tó ní àná tó ní èní tó dẹ̀ tó ní ọ̀la. Ìbéèrè mi sí àwọn bàbá wa eléèbú ìbọn ni pé gbogbo bí nǹkan ṣe ń lọ yìí nílẹ̀ Yorùbá kò yẹ káwọn náà má fọwọ́ lẹ́rán pàápàá lórí àwọn òṣèlú wa yìí tí wọ́n kó ìdọ̀tí bá àwọn ọba wa gẹ́gẹ́ bí kọ̀sọ́dí àwọn ìṣẹ̀ṣe wa. Ìgbésẹ̀ wo làwọn ń gbé láti rí i pé àwọn òṣèlú kó dọ̀tí bá ìpínlẹ̀ ìṣẹ̀ṣe ẹ̀kọ́ Yorùbá ìṣesí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọba nílùú lẹ́ran ọba lọ́ba. Torí ẹjọ́ my question is for baba ẹjọ́ kàn bá wa answer question yẹn. Then I need the phone number baba láti bá wọn sọ̀rọ̀ after the show for subsequent discussions. A máa dápọ̀ mọ́ question náà ni wọ́n á béèrè nígbà tá a bá ti sọ gbogbo ẹ̀ tán màá hand over ilé olórí gúrùpù yìí wọ́n á ṣàlàyé fún wa gbogbo àwọn ìbéèrè wọ̀nyí bá ti ṣe máa answer wọn. Wọ́n ń kọ wọ́n sílẹ̀ bí ẹ ṣe ń ṣe yìí ẹni tó jẹ́ gbákejì mi bàbá wa ẹrù ògbodò wọ́n bá wa kọ́ àti àwọn tó kù. Ẹ jẹ́ ká pe bàbá wa Paul Àbáyọ̀mí kíákíá ìṣẹ́jú kan ẹ jọ̀ọ́. Ẹ on mute ara yín lẹ́yìn yẹn Imam Basha ẹ on mute ara yín náà tó bá tán bá ti ń parí báyìí kẹ́yìn náà ti máa on mute ara yín àkókò wa ti lọ. Ẹ káàsán mo ti sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo tẹ̀ wà lẹ́nu iṣẹ́ but brief mo fẹ́ máa sọ nǹkan tí mo fẹ́ sọ. Ẹ má wọlé nípa mi iṣẹ́ kan béèrè yín. Ok nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run á túbọ̀ jẹ́ kí èrò wa máa ṣọ̀kan gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. So gbogbo ìmọ̀ tó lọ́n bá fún yín ẹ jọ̀ọ́ kẹ́kàn túbọ̀ bá wa lò láti pé kí èrò wa túbọ̀ kù kí àwọn tí ó máa ń wọlé sí wa nínú yìí because ẹ̀kan gbà tí program yìí bẹ̀rẹ̀ ìkan lára àwọn ọmọ wọn tún wọlé tó ń sọ̀sọ̀kùsọ the same thing ló ṣẹlẹ̀ lánàá nígbà tí mò ń wo program Yèyé Dára so and some others agitators like that. So ẹ jọ̀ọ́ ẹ bá wa túbọ̀ control pé kí àwọn pípé kan má lọ lè máa confuse àwọn èèyàn wa nínú program tàbá ní sọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ gbogbo nǹkan tí ẹ ń ṣe Ọlọ́run ní jẹ́ kó já sásán. Ẹ ṣé nǹkan tí mo fẹ́ sáré sọ nìyẹn tí mo fi padà ẹ ṣé. Ẹ ṣé bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín àwọn kan tún ń pè mí ní the other side ni. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n parí ìpàdé yìí ẹ má pè mí torí kó mi fẹ́ kó dàbí ẹni pé bóyá mi ò fẹ́ dá yín lóhùn. Wọ́n ní kí n pe barrister Ayọ̀ Martins ọ̀rọ̀ wá láti òkè barrister Ayọ̀ Martins then lẹ́yìn yẹn mo máa pe olórí àwọn Mayon ni olórí àwọn Muslim Association of Yoruba Nation then bàbá wa ti yọ̀ǹkà àwọn ló máa ṣe. Bàbá Èkìtì náà ti ń nawọ́ tipẹ́tipẹ́ àwọn náà kọ́kọ́ nawọ́ kó tó di pé kí ẹ mẹ́sàn-án nígbà yẹn. Ẹ go ahead ẹ bá mi pe àwọn tẹ bá fẹ́ ká kọ́kọ́ pè ẹ go ahead. Ẹ jẹ́ kí bàbá Èkìtì bá wa sọ̀rọ̀ then we can continue. Àwọn náà kọ́kọ́ nawọ́ ń gbà yẹn nígbà tí kí ni ẹ tún gíbìrì tó tún ṣe bákan. So tó bá lè sọ̀rọ̀ bàbá Èkìtì. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi àlàáfíà Ọlọ́run pẹ̀lú àjíǹde Ọlọ́run yóò máa bá yín gbé o. Ẹ ṣé gan ẹ kú ọ̀rọ̀ Yorùbá ẹ sọ pé ẹ̀yin wà níbi ìtura kẹwàá fi àwa tá a wà ní ẹ̀fàyà nígbà kẹfì wálẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti sọ̀rọ̀ látàárọ̀ ṣùgbọ́n mo fẹ́ kí Yorùbá ó mọ̀ wípé eléyìí ó ṣe ìròyìn tí ènìyàn ń gbọ́ ohun tí àwa rí gẹ́gẹ́ làwa ń sọ o. Àwọn ọba ilẹ̀ Yorùbá wà lára pọ́blẹ́mù wa
torí pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá akégbàjarì lọ́sọ́dọ̀ ọ̀dọ̀ ọba kan ó ní àwa iṣẹ́ làwọn ọmọ ìsìn jẹ́ aláìgbọràn tá a fẹ́ dàlúrú ní Friday kejì sẹ́yìn àǹtí Òṣogbo bọ̀ a lọ ṣe mítì pẹ̀lú àwọn kan láti Òṣogbo ó kù díẹ̀ ká dé Ẹ̀fọ̀n ní nǹkan bí aago 8 òru náà dá mọ́ màálù sọ́nà tó fẹ́ fi àtáàkì wa bọ̀tọ̀ Ọlọ́run gbé wa ga jù wọ́n lọ ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá wa ohun tí ẹ bá lè bá wa ṣe lórí security tá a fi máa dẹ́kun tí àwọn ará bíbá yìí ò ní fi wọlé iṣẹ́ orí tébù dára I did not go against petition èmi náà ń kó jáde mò ń sáyẹn ṣùgbọ́n ó dàbí pé petition yẹn ti fẹ́ mú wa relax lórí security òru làwọn ará bíbá yìí wọlé I have a friend. alẹ́ nìyẹn ní ọ̀sán tọ́jà sọ wípé òru làwọn ará bíbá yìí kó tírélà tá kó wọlé ẹjọ́ ohun tí a bá lè ṣe bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan Ọlọ́run fún ìran Yorùbá ní agbára àwa dẹ̀ ti rìn majority àwọn tó pera wọn ní alágbára ní ilẹ̀ Yorùbá òfo ló pọ̀ jù nínú wọn I did not condemn all of them but àwọn táwa ń rí wọ́n lè sọ̀kèdè ilẹ̀ wọ́n lè ṣe gbá gbà at the end of the day kán gbowó lọ́wọ́ wa kán má fún wa ní ìta àfẹ́ ẹjọ́ ohun tí ẹ bá mọ̀ pé a lè ṣe because we don't have access to AK-47 bomb àdẹ̀fẹ́ lóòótọ́ ìran Yorùbá sọ pé a ò fógun ṣùgbọ́n ogun ti wà lẹ́yìnkùlé wa àfi tá a bá máa tanra wa jẹ thank God bàbá ìmọ̀mù Yorùbá wọ́n ti sọ̀rọ̀ adẹ̀jọ́ máa ń jọjọ́ together bàbá mọ̀ pé tí Yorùbá ò bá tètè múra tábàlà fẹ́ gba òmìnira yẹn kó má lọ jẹ́ pé èèyàn péréte ló máa kù torí nígbà tí ènìyàn bá sùn tí àwọn ọ̀tá yẹn bá wá lórùsà torútorú làwọn ará bíbá ẹ̀ ń wá wọ́n dẹ̀ ti ní èrò tán fẹ́ ṣe fún ìran Yorùbá they mean it wọ́n mí ní wa gidi ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn kan fi ṣe dírámà ẹ jọ̀ọ́ tí a bá lè ṣe ìrànlọ́wọ́ tí a bá lè ṣe fún wa láti consult mi inú mi dùn pé ó dàbí pé bàbá ẹlẹ́bùrú bò wọ́n máa bí báyìí nǹkan lè ṣe tán máa fún wa ní àwọn jẹ̀níù tí Yorùbá máa fi agbára rẹ̀ hàn nígbà táwa wà kékeré ó ní nǹkan táwọn bàbá wa máa fi kí ọ̀nà tó jẹ́ pé tó lè bá kọjá lọ ibẹ̀ lá máa bá onígbàlẹ̀ ẹ̀ńbẹ̀ńbẹ̀ oríṣiríṣi yẹn ó wà ṣùgbọ́n àwọn olóṣèlú ti rà wọ́n tẹ́ bá dọ̀dọ̀ ọba lẹ́ni àníkẹ́ máa lọ ẹ má jẹ́ kí gómìnà ọmọ pẹ́ wá bíbá yìí irọ́ torí owó ẹjọ́ lọ́wọ́ tá a wà yìí 99.1% àwọn àgbààgbà tó wà ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ní tán wà nílé ni mò ń sọ olóṣèlú ó ti kó ọkàn wọn lọ o. ẹ ṣe bàbá wa káàkiri olóṣèlú ti gbé ìgbèrè wọn ẹjọ́ ohun tá a bá lè ṣe ẹ ṣe gan yóò dára fún yín. ẹ ṣe gan ni sir thank you sir wọ́n ti bá wa kọ sílẹ̀ ń sìn mo fẹ́ pe representative àwọn million àwọn náà nọkàn lórí line tí mo tò sí bíi bàbá wa Bashar Imam Bashar ẹ gbóhùn sí afẹ́fẹ́ lẹ́yìn yín a máa pe barrister Ayọ̀ I believe it's Ayọ̀ Martin ẹjọ́ ẹ get ready. Imam Bashir nke ṣe Bashir. ẹ má bínú mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ Yorùbá yẹn ni. ẹ ṣé mo dúpẹ́ lọ́ọ̀yà wa ìyá wa Fásakí ẹ̀kọ́ akitiyan Ọlọ́run ó gbàdúrà kò sí lójú àdúrà tiwa ọdún náà tí mo fẹ́ sọ mo ti tápẹ̀ sórí mẹ́sẹ̀gì àtẹni kápẹ́pù gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni so mo ti tápẹ̀ sórí mẹ́sẹ̀gì kí n má fi gbà àsìkò Ọlọ́run ní jẹ́ ká fẹ́lẹ́ ṣàṣemọ́ ìbáraka ọ̀rẹ́ lọ ìdójú tiwa. ẹ bá wa sọ náà nípa ìrẹ́pọ̀ yín pẹ̀lú àwọn ẹlẹ́sìn tó kù ẹ̀yin ni olórí representative ẹlẹ́sìn ti mùsùlùmí kí ni ìrẹ́pọ̀ yín pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe àti àwọn onígbàgbọ́. a dúpẹ́ fọ́lọ́run torí pé látilẹ̀ wá kò sí jẹ́sìn mẹ̀sìn nílẹ̀ Yorùbá nígbà táwọn aládàmọ̀dìde wọ́n fẹ́ dà wá rú láyé nínú agboolé kan a rí mùsùlùmí a rí kírísítẹ́nì a sì rí babaláwo lápèjúwe lágboolé tèmi ti jáde ní ìlú Lérò so mùsùlùmí bẹ́ẹ̀ kírísítẹ́nì bẹ́nu wọn oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ dọ́lọ́ ọ̀sẹ̀ kò síjà láàrin wa ìfẹ́ yẹn lọ́wọ́ wá fi Yorùbá níṣẹ́ yìí tó wá fẹ́ dá padà sáàrin wa tó gbogbo àlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta táwa fi kọ́ra pẹ̀ táǹpẹ̀ anarec ṣe ta fi kọ́ra jọ àti kírísítẹ́nì àti ẹlẹ́sìn ẹ̀ṣẹ̀ kódà gẹ́gẹ́ bí ìkẹta sọ fún àwọn oníṣẹ́ ìṣe ni pé nígbà táwa mùsùlùmí ta ṣe negotiate tiwa táwa kírísítẹ́nì ṣe tiwọn àwa sọ fún àwọn oníṣẹ́ ìṣe ní káwọn náà ṣe tiwọn náà wọ́n dà pé náà bàbá wa lọ lẹ́ẹ̀kan tó ń lọ́gbà àwọn fẹ́ lọ ṣe tiwọn náà tí gbogbo wa fi kóra àjọ pọ̀ so di pé ìfẹ́ ẹ̀ ti wà lára àfẹ́ náà ni pé irú àdúrà tí ìyá wa Fásakí gbé kalẹ̀ olóṣù mẹ́ta tí wọ́n gbé kalẹ̀ fún kọ́pì oṣù mẹ́ta tí gbogbo wa tá a sì kọ́ tá a papọ̀ lórí àdúrà yìí tá a sì ṣe tọ́lọ́ sí fàmí gbé àdúrà hàn wá nítorí pé ibi ìfẹ́ bá wà iná ẹ̀ lóore ń gbé ibi ìfẹ́ bá wà iná ìlànà Ọlọ́run sọ̀kalẹ̀ sí so nítorí eléyìí
a dúpẹ́ fọ́lọ́run pé àjọṣepọ̀ ti wà láàrin wa gbogbo àwọn aládàmọ̀dé àwọn alákatakítí nínú mùsùlùmí ni nínú kírísítẹ́nì ni nínú oníṣẹ̀ṣe ni Ọlọ́run bá bọ̀ ní sùúrù yóò bá bọ̀ ní sùúrù tó kó táfi délẹ̀ rí tó tábà tún délẹ̀ rí náà tán tí tàbí ní sí ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́dẹ̀mẹ̀dínlá Ọlọ́run ò ní ká fi ká bára wa jà àtẹ̀sí méjèèjì àṣẹ mẹ́ta so torí ìdílé pé a dúpẹ́ fọ́lọ́run fún àkójọpọ̀ tọ́lọ́run kó wa jọpọ̀ àwọn tí ọba tí ìyé kó lọ yé wọn lásìkò yìí látàsìkò yìí lọ àwọn tí ọba tí ìyé kó lọ yé wọn ká sì lọ àwọn tí ọba tí darapọ̀ ká lọ darapọ̀ bá a bá sì darapọ̀ ká lò fẹ́ papọ̀ láàrin ara wa ìwọ̀n tá a bá ṣe ká sọ́pọ̀tì ara wa ẹ̀bù bọ́lá ṣe ń bá arìnrìn àjò Yorùbá nation ìgbà tí bàbá olóyè tí wọ́n ṣe tiwọn gbogbo ilẹ̀ míì nígbà tó yá ọ̀rẹ́ àwọn bàbá àwọn ìyàwó Fáṣákí àwọn náà tó gbé gbèsè tiwọn ẹ̀bù bọ́lá ṣe ṣètò bẹ́ẹ̀ náà nìyàwó onítìrí náà àwọn náà tó gbé tiwọn dé ẹ̀tún wọn tó gbé dé àwọn àkàrà wádìí eléyìí náà gbogbo aká máa ní àjọṣepọ̀ báyìí ká máa sọ̀pọ̀tì ara wọn ní ìwọ gbé kémi gbé iná ìlà àfìdé tá a lọ ká sì lò fẹ́ kọ́nà kọ́ má dojú ti wa o tó ẹ pé tó kí má pé. ẹ ṣé o ẹ bá wa kí gbogbo àwọn èèyàn wa ní Muslim Association of Yorùbá. àwọn náà wà pẹ̀lú àwọn gbọ́. wọ́n gbọ́ bẹ́ẹ̀ ni lásìkò yìí a fẹ́ pe lọ́ọ̀yà wa lọ́ọ̀yà Ayọ̀ ẹjọ́ kí ni last name Ayọ̀ mo rí somewhere. ológun dúdú bàbá ológun lolúwa barrister Ayọ̀ tẹ́ bá wà ń bẹ̀ ẹjọ́ ẹgbóhùnsáfẹ́fẹ́ wáyé tí à ń dúró dè wọ́n torí àkókò wa ń lọ kánmọ́kánmọ́ èèyàn mẹ́ta la fẹ́ pè àti pé téèyàn mẹ́wàá báyìí bá a bá dúró títí dalẹ́ àwọn èèyàn. Hello ṣe ń gbọ́ mi mo ti wà ń bì báyìí. A ṣe ń gbọ́ yín báyìí ni. Ẹ ṣé gan barrister Dr. Fáṣákí ẹ kú atótónu látàárọ̀ mo dẹ̀ rí gbogbo àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú yín gbogbo wa yìí náà a support gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe àwọn moves yín and we are ready for the battle ahead. Nǹkan tẹ́mi kàn fẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Prophet Ológun àti gbogbo àwọn bàbá ẹ̀ CSI àwọn bàbá in fact each time tí bá ti rí bàbá Akíntóyè tí bàbá yẹn at that age tí wọ́n ń jarú ìjà yìí tí ìrẹ̀wẹ̀sì bá fẹ́ mú mi tó bá yá màá tún wòye pé láíláí we have to keep the fire burning. Yeah. Now shortly nǹkan tí mi kàn fẹ́ sọ kò pọ̀ rárá mo kàn fẹ́ jẹ́ ká ní sense of direction torí ìjà tá à ń jà yìí Yoruba people we are highly sophisticated people then we are highly influential à ń jà ìjà jàgídíjàgan. Our home fight is more of intellectual fight. Nǹkan tó fi dàbí pé ó rí pé nígbà tá a bẹ̀rẹ̀ tí Yorùbá nation tá a bẹ̀rẹ̀ ìjà yìí ní 2020 ẹ wo gbogbo bó ṣe múlẹ̀ ẹ wo àwọn ọ̀nà tá a gbà tí a dẹ̀ suffer much casualty. Ìjà yẹn pín sí méjì àwọn méjì là ń bájà à ń bá àwọn Fúlàní jà a dẹ̀ ń bá àwọn the political elite jà ṣẹ́rí gbogbo àwọn political elite yìí bọ́n ṣe wà nílẹ̀ Yorùbá wọ́n wà nílẹ̀ Ìgbò wọ́n wà nílẹ̀ Haúsá àwọn Fúlàní wọ́n ń lo opportunity àwọn political elite yìí from all these other tribes wọ́n believe pé àwọn fẹ́ conquer wọ́n ń lò wọ́n pitch wọn against ara wọn because we have to understand this tábà ti understand it then àti gba self-determination wa àti jàjà ìgbára tó jẹ́ pé because if Pakistan can leave India Bangladesh can leave Pakistan Ukraine can leave USSR àti àwọn European country kékèké tó jẹ́ pé wọn ò tiẹ̀ pọ̀ in population of Ukraine bí 20 something million and we are talking about Yoruba people of about 60 million àwa ní pé kò ṣeé ṣe ó ṣeé ṣe but we have to be focused about that fight. Number one, the potent tool táwọn Fúlàní ń lò òun ni military power. Wọ́n ti infiltrate the military láti 1967 tó ń ṣe counter coup yẹn. Ní ayé ìgbà 1998 because I was involved in that struggle also when Lieutenant General Ladipo Dia was implicated with some other prominent Yoruba generals from the military. Tactics yẹn wọ́n mọ̀ọ́mọ̀ fi yọ àwọn tí wọ́n rí pé wọ́n máa challenge military authority wọn tí wọ́n fi lé wọn kúrò nínú
military ìgbà ẹni àwa National Association of Nigerian Students náà zone D àjànà àgbà pé gbogbo àwọn tí wọ́n implicate in coup yẹn they are prominent Yoruba generals and they succeeded in that this thing. Wọ́n lò lọ wọ́n believe pé ṣẹ́rí gbogbo àwọn wọ́n wá jẹ́ko wọ́n lọ sí farm káàkiri yẹn is part of the strategy they want to use. So nǹkan tẹ́mi fẹ́ sọ ń sìn ni pé. Thank you, my brother. Ṣé o ti tán sà? Ṣé mo ṣe am I still on the floor? Yes, but another question. Question yín. So now, Matete round up, focus on this fight. That's the reason why I'm saying, usually, you know, I don't talk in meeting, most especially the mega rally meeting, Tamashi, every Saturday and Monday. But moment go everything. So to time. Although it's time, our intellectuals might get eventually. Most especially gbogbo nǹkan tí wọ́n lò ń sìn wọ́n ti ń pitch àwọn politicians yẹn political elite against ara wọn gbogbo wọn just like bí bàbá wa Akintoye ṣe sọ yìí pé gbogbo wọn ṣe ń sá eré padà bọ̀ eventually awareness stage àti ṣe ó dẹ̀ ti fìdí múlẹ̀ dáadáa by the reason of the fact that àwọn Chief Sunday Igboho wọ́n ṣe gbogbo àwọn rally yẹn everybody there ṣe kíní they are lè ṣe rally lè continue pẹ̀lú rally ní Nigeria as of present. Tá bá fẹ́ suffer enough casualty. We do more of intellectual fight in that regard. Mega rally, rally all over the world, every other place, America, Manwasi, Washington, Dada. We can continue with that while we fight our intellectual fight. Let me not bother you. You know, I will get in contact with Barrister Dr. Fashakin, you know, for us to, you know, chart a way forward also. Thank you. Ojú òní ti gbogbo wa. Ẹ ṣé bàbá wa Barrister, ẹ kú iṣẹ́. We get together sometime. Ẹ ṣeun. Èèyàn bíi mélòó ni mo tún lè pe o bàbá wa ẹrù òbodò. Èèyàn mélòó ni ká tó. Táwa ní ká máa pera ohun mọ̀ pé títí àárọ̀ la àní kúrò ń pè. Ibi tá a bá dé náà. Bó ṣe tó gẹ́ tá a fẹ́ kúrò nílẹ̀ Yorùbá náà ló ṣe tó gẹ́ lẹ́ni lórí question and answer. Ṣùgbọ́n ní bàbá wa kan mo rí Yorùbá Central Office mi ò rórúkọ wọn náà bẹ́ẹ̀ mo lè gẹ́ẹ̀sì pé bóyá bàbá wa òkè bí ọ̀run ẹ jẹ́ ká fún wọn ní ìṣẹ́jú kan mo rò kán fẹ́ ju kí wa náà. Okay sir, Yorùbá Central Office. Ẹ ṣé pọ̀ mọ́ mo ti try láti get àwọn bàbá wa gan ring but ẹ ṣé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé à ń tẹ̀síwájú àdẹ̀kú àgbékalẹ̀ program yìí láti fún gbogbo àwọn ènìyàn wa ní information ohun tó ń lọ. Ẹ jọ̀ọ́ tẹ́ bá lè jẹ́ kí ó máa wà more regular kó jẹ́ central point láti máa fún gbogbo àwọn project tó ń lọ ní opportunity láti máa fún àwọn èèyàn wa ní update. It will be very much appreciated. Ọlọ́run dẹ̀ fún wa lórí ọ̀fẹ́ nísìnyí pé ní over about 12 different countries láti ní ìgbékalẹ̀ ọ́fíìsì Yorùbá secretariat Yorùbá ètí ò ṣẹlẹ̀ rí ọdún tó kọjá ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. And àwọn nǹkan wọ̀nyí ládẹ ń gbé lò láti fún Yorùbá ní muscle tí a ní gbogbo àwọn nation wọ̀nyí. Ṣé mọ̀ wípé tábàtẹ̀ ní declaration lè ní a require àwọn orílẹ̀-èdè tó ti wà láyé lọ́wọ́lọ́wọ́ báyìí láti accept wa nǹkan tí United Nations pè ní sovereign nation nìyẹn. Àwọn other nations tó ti wà láyé nísìn wọ́n láti accept wa tó bá wà accept wa tán ìgbà yẹn gan-an ni wọ́n ṣe rí wa as a nation. Àbá ṣe gbogbo referendum ká ṣe gbogbo declaration tán àwọn countries tó ti wà láyé ní tàn bá ti accept wa. So both that is why pé now in our offices we are making effort to showcase the glory of God in Yoruba. Káwọn orílẹ̀-èdè wọn kọ́ mọ̀ wípé àwọn kan wà tán ti wà lábẹ́ slab látọjọ́ yìí. Now we are out. Yoruba is out. Ògo yẹn ti jáde, flower yẹn ti jáde, àti fẹ́ máa hu ewé báyìí. So iṣẹ́ central office ni pé to make the Yoruba glory to be seen. To reveal ourselves to all the nations on a country by country, not only the government, because the government is not in Nigeria anyway, but the people of these countries, they don't know. So our double aim work is to showcase ourselves to the people of the country through our community work, and then of course tell the government of those countries who we are and what we are doing. So I support the central offices. No really the anywhere you are, and now you're in Gambia, and in South Africa, and in the US, and in Canada, and in France, Malaysia,
just last week làwọn tó wà ní Russia àwọn náà bẹ̀rẹ̀ wọ́n open center tí wọ́n ní Russia, you know, bàbá tó dẹ̀ Russia and they are doing very fantastically. Canada, UK ní head office. So gbogbo country tẹ́ bá wà ẹjọ́ support office yẹn káwọn orílẹ̀-èdè tẹ́ wà yẹn kọ́ mọ̀ wá wípé ọmọ ológo àwa ní ìmọ́lẹ̀ àti ògo adúláwọ̀ kọ́ mọ̀ wá kọ́ má kàn rubbish wa gẹ́gẹ́ bí ọṣẹ rubbish Nigeria. Image in Nigeria is not good anywhere in the world. We cannot continue. And that is the problem. We can't continue as Nigeria. One rubbish, everybody is Nigeria. We are not Nigeria. Ọmọ ológo ni wá, ọmọlúwàbí ni wá. So after ọmọlúwàbí àpò jáde, let them see us. So we are supporting ourselves, you know, and we are growing. More countries are joining. Want to open central offices? JP àti bẹ̀rẹ̀ láti last year. So ilé ni mo ní kí n inform one because program yìí tá gbé kalẹ̀ tá wá ń ṣe more it will be a point for us to give report to our Yoruba people on what every project tá à ń ṣe ní ó pọ̀. Àwọn kan ṣe security, àwọn kan ṣe humanitarian, àwọn kan ṣe law. Láti gbọ́ mo ti gbọ́ bàbá Dr. Oni lẹ́ni wọ́n ti sọ̀rọ̀. Àwọn kan ṣe all kinds of projects. Èyí tí àwọn ń ṣe ní central office about the diaspora to really appreciate what Yoruba is. Come out wò wá bí a Nigerian. And I believe that it's very important for this our self-determination project. There are other things that just briefly to intimate us. Please join your offices in your in your countries. Send out the officers there. Jingles, flyers, call your officer there and see what you can do. Let the country there, the people of the country, when the people of the country know us, they will push their government to appreciate us. Declare, we need about 5 or 6 countries to say they accept us. Once they accept us, I tell you, United Nations has no choice. All we need, in fact, declare Leni, look, we start Yoruba sovereign state. Leni, Tabati get 1, 2, 3, 4, 5 countries. Don't welcome. From that day on, we start diplomacy with them. From that day on, we accept visa or passport. From that day on, that is what we want. That is the will, the determination. It's good for us to Thank you very much. Sọ̀rọ̀ ní bàbá wa tá a bá fi wọ́n sílẹ̀ látẹ̀ní dọ̀la wọn ní fi kan pé méjì torí olórí ẹgbẹ́ ni àwọn náà central office tí wọ́n ń sọ yẹn. Akínyìn o ẹ kú àṣálẹ́ o. Ẹ ṣé ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ sà ẹ bá wa mute ẹ ṣé gan ni sà. Ẹ ṣé bàbá wa àdúpẹ́ a ní èèyàn bíi méjì ọ̀gá bàbá Ṣọlá kò gbọ́dọ̀ kú ààbọ̀ ìṣẹ́jú ni àwọn tó kù yìí àbí tí a bá ní pè yín ẹ jọ̀ọ́ ní kíákíá a fẹ́ ṣe ẹnikẹ́ni tó rà mọ̀ pé nǹkan kan náà lẹ fi sílẹ̀ tẹ́ fi wá darapọ̀ mọ́ wa a fẹ́ discourage yín ṣùgbọ́n àdẹ̀ tún fẹ́ pé ká tún waste time náà ṣe mọ́mì wa ẹ gbóhùn sáfẹ́fẹ́ mà. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ everybody a kú iṣẹ́ tí wa kò ní rẹ̀ wá. Nǹkan tí mo fẹ́ béèrè dádì wa kan ti sọ níbẹ̀ yẹn lẹ́ẹ̀kan wọ́n mẹ́nu débẹ̀ wípé nípa rally mo mọ̀ pé impact rally lórí nǹkan tá à ń ṣe kò ń ṣe kékeré but tá bá sọ pé wọn ò ní ṣe rally ní Nàìjíríà ó lè má possible láti stop wípé káwọn èèyàn má ṣe rally because I can tell you pé àwọn èèyàn wọn plan láti ṣe rally. Question mi wá ni wípé just in case tí wọ́n bá arrest any one of our people, is there any plan of getting them out of the police custody? Is there any plan nílẹ̀ or is there anything tí wọ́n máa ṣe tá la máa pè tá ló máa dìde fún wọn even kó má jẹ́ àwọn tó ń ṣe rally kó jẹ́ àwọn awareness tá lẹ́ni tá máa pè? Is there any plan nílẹ̀ fún wọn? Ẹ ṣé. Ẹ ṣé màmá wa ẹ má bínú tí mo bá ń ṣe bí 1 minute yẹn ẹ jẹ́ ká pe bàbá wa Adékúnlé Ọlá ẹ jẹ́ ká ṣe àkàwé mọ́mì wa have a minute yẹn wọ́n mo kà á wọ́n ṣe nìyẹn ẹ jọ̀ọ́ sà Adékúnlé Ọlá ìdajì ìṣẹ́jú ó yá ẹ gbóhùn sáfẹ́fẹ́ ẹ yí dá o tí àbá tí ẹ jọ̀ọ́ sà ẹ ń lo fóònù méjì ń bẹ yẹn bóyá kẹ́ reduce kan ẹ ṣé ẹ wá on mute ara yín tí wọn bá tí ìráyè on mute mọ́mì wa Jọlá Àlàbí bóyá kẹ́yìn on mute ara yín ní ààbọ̀ ìṣẹ́jú wáyé tí bàbá wa ń bẹ. Ẹ kú dédé ìwòyí sà. Ó dà
Okay, mo kí gbogbo wa nílé o pé a kú gbogbo bí a ṣe ń ṣe akitiyan. Ohun tí mo kàn ní ẹ ló ṣàṣe ẹ ń gbà mí mà. À ń gbọ́ yín, ẹ lọ sí question yín, à ń gbọ́ yín. Ìbéèrè tí mo ní tí mo kàn fẹ́ béèrè ni pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń sọ fún nípa signing of this our petition ó ní pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ nígbà tá a bá máa gbé kalẹ̀ mo ti rí ibi tí mo ti bá àwọn èèyàn sọ tán ní ó yẹ kí wọ́n ṣe é kí ló dé táwọn èèyàn ò ṣe mo ní òkè ẹ máa fún mi ní nọ́mbà yín sìn pẹ̀lú orúkọ n táwọn èèyàn sọ ni pé àwọn sì wà lábẹ́ ìjọba wọn ń gba sálárì pé kí ni mo wá níṣe bí nǹkan tá à ń sọ nìyẹn kọ́mọ̀ mo níṣe bí nǹkan tá à ń sọ nìyẹn pé àwọn èèyàn ò ṣe é mo ní ṣé inú ìyà yìí náà la fẹ́ máa wà ní so ó jẹ́ n tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ mo wá ní ìbéèrè kan mo rí pé ní orí platform yẹn torí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ fún wa pé ká máa ṣe àwọn èèyàn wa tí a ti ní tẹ́lẹ̀ sórí àwọn fóònù wa pé a lè take care so most of them tí mo fẹ́ take àwọn kan wá láti apá ṣáìdì Ẹdó tí wọ́n jẹ́ Yorùbá mo wá wò pé kò sí Ẹdó ní orí platform yẹn Ondo state ni mò ń fi sí gbogbo wọn so mo wá ń béèrè pé ṣé àwọn láwọn èèyàn ní ṣé Yorùbá land ní part ní Ẹdó ni ìyẹn ìbéèrè mi tí ó wà níbẹ̀ yẹn àti pé then ọjọ́ wo ni iṣẹ́ yẹn tí ọjọ́ wo ni date wa máa last ká lè mọ bá a ṣe máa tún bọ̀ yára sí ìbéèrè mi nìyẹn. ẹ ṣé bàbá wa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ sà ẹ ṣé gan ni ẹ jẹ́ kí n pe bàbá wa Tinubu Michael ẹ bá wa fi ṣe àkọ́ṣe àwọn tó ṣáájú yín àbọ̀ lẹ́yìn yẹn ni bàbá wa àbí màmá wa Ọlá Ayọ̀ọlá àbọ̀ ìṣẹ́jú náà ni ẹ jọ̀ọ́ ẹ unmute ẹni bá ti kọ́kọ́ unmute ni torí àsìkò ń lọ wọ́n lé mi léré níbi tí mo wà yìí ìjókòó ẹ jọ̀ọ́ kẹ́nìbọ̀dì má nawọ́ sókè mọ́ o ẹ má nawọ́ sókè mọ́ ẹ ṣé adúpẹ́ bàbá wa Tinubu Michael ṣé ẹ gbọ́ wa mọ̀mọ́ wa Ọlá Ayọ̀ọlá ẹni bá gbọ́ wa nínú yín. ẹ jẹ́ kí mọ́mì wa Jọlá Àlàbí sọ̀rọ̀. Jọlá Àlàbí. Ẹ pè wá náà àwọn adé tí ń náwó látàárọ̀ ẹ wá ní ká mọ̀ náwó mọ́. Ẹ wá mi mà. Jọlá Àlàbí mà. Ìbéèrè mi ni pé ṣé ó possible ká ní àwọn food depot ní àwọn local government so that àwọn èèyàn wa tí wọ́n bá fẹ́ lé away from us a lè jẹ́ ká mọ̀ pé wọ́n lè lọ gba oúnjẹ ní àwọn depots all around us táwọn Yorùbá lè máa lọ gba oúnjẹ so that àwọn politicians wọn yẹn ṣé ń gbọ́ mi mà. bẹ́ẹ̀ ni mà. So that our politicians wọn yẹn they will not use 5,000 naira àbí àpò rice láti tan àwọn èèyàn wa káwa náà ká ní pílánì tiwa tó jẹ́ pé àwa náà ló ń jẹ àwa náà lówó náà lè fún wọn tí wọ́n fi ní lọ máa lọ sọ́dọ̀ àwọn politicians. And secondly sir gbogbo àwa tá a bá ní strategy tá a lè lò tá la máa approach láti fún wọn ní àwọn suggestion àwọn strategy. Thirdly ká lè máa ṣe kìnnì kan meeting a village meeting or something like that meeting irú ti Obama ní 2008 àwọn meeting wọ̀nyẹn ló máa ń ṣe ló máa lọ lójúlé tó máa ṣe town meetings so gbogbo wọn yẹn ká wà proactive káwa náà ká bẹ̀rẹ̀ sí máa ṣe something grassroots kẹ́dẹ̀ tẹ pamphlet tá a máa pín pamphlet lọ sí school lọ sí mosque and so on. ẹ ṣé mọ́mì wa yes ma. ẹ ṣé ma wọ́n ń kọ gbogbo ẹ̀ sílẹ̀ bàbá tiẹ̀ lè dáhùn gbogbo ẹ̀ lénìí gbogbo ẹ̀ la máa fi ṣiṣẹ́ ṣe ẹ ṣé gan ni mọ́mọ́ wa àbí bàbá wa Ọlá Ayọ̀ọlá tí unmute náà títí di àsìkò yìí a dẹ̀ ti announce tẹ́lẹ̀ náà. Ẹ má bínú. Ẹ má gbọ́wọ́ sókè o kẹ́nìkan kan má tún gbọ́wọ́ sókè mọ́ ẹ dákun gbogbo. Ẹ má bínú.
ibi tá à ń lọ nílẹ̀ Yorùbá. Ẹ go on bàbá wa Ọláyọlá. Àwọn tá ti gbọ́wọ́ sókè látago 10. Gbogbo yín tẹ́ gbọ́wọ́ sókè ni mo rí èèyàn méjì péré ló kù níwájú. Látago 10 láti gbọ́wọ́ sókè. Lọ́wọ́ mi mo dẹ̀ ń rí lórí kinní mi pé mo gbọ́wọ́ sókè. Ẹ go on mọ́mì. Ìpàdé ṣe bẹ̀rẹ̀ láti náwó ẹ̀ pé wà ń bí wáyé o. Àdìkẹ́ ìnáwó níbẹ̀rẹ̀ ìpàdé. Ẹ jọ̀ọ́ mà mọ̀mí ọmọ Adé TV. Ṣé kí n continue mà? Ẹ go ahead sir. Yes. Ẹ ṣe mà. Tí bá ní kí gbogbo ilé táìmù àlọ́ bọ̀ mo kí yín náà ẹ ṣeun ẹ ṣeun ṣe rí nǹkan méjì màá try láti link connect pẹ̀lú prophet Ológunlolúwa àjọ wa bí ni bẹ́ẹ̀ ni ó tójọ́ mẹ́ta màá ṣe yẹn then tí mo fẹ́ sáré sọ ni pé ṣe rí nípa ti ọ̀rọ̀ tí bọ́dà wa sọ lẹ́ẹ̀kan nípa pé wọ́n kó wọn nílé àwọn tó ti ń try effort gbogbo vigorous movement lórí ọ̀rọ̀ Yorùbá nation a lè torí yẹn dúró Ọlọ́run tó fún wa ní grace láti tí ó yọ àwọn people yìí kúrò ní òun náà ló máa ṣe tábà ní ká ṣe kò sí báwo la ṣe fẹ́ jẹ́ káwọn èèyàn awareness tó lọ à ń láti intensify awareness wa ń lé èyí tá à ń ṣe ní diaspora ó pọ̀ ju ti ilé gan lọ ilé gan dẹ̀ ní kókó bẹ̀ wọ́n mọ̀ pàrọ̀ náà ni ọdún wo la fẹ́ ṣe gbogbo ká máa send owó sílé ìyẹn nìkan tẹ̀ kọ́ then secondly ti Brazil ìlú tó jẹ́ wọ́n sọ̀rọ̀ pa àwọn nations tó jẹ́ pé wọ́n recognize ọmọ Oòduà diaspora àtàwà yìí gan gbogbo ilé iṣẹ́ tẹ́ bá dé tó bá ní Nàìjíríà orúkọ Nàìjíríà ti gba ògo àwa ọmọ Yorùbá already àwa dẹ̀ la wà ní places káàkiri mi láwọn Ìgbò náà sí o but ibi tẹ́ bá dé láwọn bí ńláńlá tó jẹ́ pé ọmọ Yorùbá pẹ̀lú ìwà káàró ìjìrì ọmọlúàbí yẹn tó wà lára wa òun ló ṣe fẹ́ràn wa ló ṣe máa ní Nàìjíríà ẹ̀jẹ̀ àtúkò ń bẹ̀ yẹn Brazil tí mo sọ ṣe mọ̀ pé second language wọn official language wọn Yorùbá ni so ìyẹn ó wà bẹ́ẹ̀ but kí tún kò ń bẹ̀ finally kí má gba àsìkò ẹjọ́ mo ní èèyàn kan tí mo ti ń tẹnu mọ́ látijọ́ yìí in fact ẹ bá lè note ọ̀rọ̀ yìí lẹ̀ Nigerians for referendum ló ń jẹ́ lórí Facebook ó ti wà láti 2011 so ó dẹ̀ sì wà dísìn ó wà still inoperative ẹni tó jẹ́ alákòóso ẹ̀ UK ń bẹ̀rẹ̀ ló wà and is a practicing lawyer ní UK and is a political scientist so mo ti try láti get bàbá wa Dr. Olúṣọlá Òní ní ẹnujọ́ mẹ́ta though mo ní máa pè wọ́n padà so through Koiki náà mo ṣe get number wọn bọ̀ kí n má lọ jìnnà lórí ẹ̀ àwọn tajọ mọ́ra lórí àwọn ètò ìyẹn mo ṣe sọ pé lágbára Ọlọ́run màmá wa Dr. Fashakin màá try láti connect ní ọ̀dọ̀ prophet Ológunlolúwa so màá lè mọ bí ṣe máa fa ẹni yẹn lẹ̀ briefly lórí ọ̀rọ̀ ẹ̀ ní pé kí n rádọ̀ kí Yorùbá nation ká tó kó lára NINAS ó ti kọ átíkù lórí ọ̀rọ̀ NINAS pé ibi tó ń lọ yìí kì í ṣọ̀nà ẹ̀yìn yẹn ni mo kàn gbọ́ pé bàbá Akíntóyè àtàwọn èèyàn wa wọ́n ti kó lára NINAS èmi àti ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ara wa pé la dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tètè ṣe tí ojú là kì í ṣe pé ó criticize wọn ó tún fi solution sí pàápàá so ẹ má bínú màá ṣe ètò yẹn ṣá lágbára Ọlọ́run màá connect yín màá fa ẹni yẹn léyìn lọ́wọ́ yes ma strategy òpin síbi kan bẹ́ẹ̀ ni strategy òpin síbi kan ma ẹ ṣe ma yes ma. àwọn àpè mọ́mí wa Kẹ́mi àwọn tó láwọn náwó only one person ló kù níwájú mi bí lẹ́yìn ìyẹn ká tó pe bàbá wa Ológunlolúwa ọ̀kan ògbóǹtagì nínú àwọn mídíà torí mo sọ fún yín pé gbogbo ń tà ń ṣe yìí à ń dúpẹ́ lọ́wọ́ àwọn mídíà àwọn èèyàn tó wà níta tó ń wò wá wọ́n lé ní ìlọ́po 10 àwa tá a wà nínú ilé àdẹ̀gbọ́dọ̀ máa gbóṣùbà fún wọn tó bá sì wà around bàbá wa Ògúnríbidó kó get ready torí èmi àti wọn ti sọ̀rọ̀ lórí kinní yìí fẹ̀mí mọ̀ bóyá wọ́n tún sì wà nínú ilé so kó bá pé mọ́mì wa Kẹ́mi ààbọ̀ ìṣẹ́jú mà ẹ má gbàgbé. èmi ò mọ wá ìtàn ọ̀rẹ́ mi o ọwọ́ mi ló ṣe bá lọ sókè. ẹ jẹ́ kí n sáré yanjú nǹkan kan bẹ́ẹ̀ there is every possibility kan lè má rí àwọn kan tó ń lọ síbi 5 or 6 lẹ́ẹ̀kan meeting yìí ṣe bákan mi mọ̀ kan tó ṣẹlẹ̀ gbà yẹn èmi gan mo jáde mo padà wọlé mo lose co-host wọ́n ṣẹ̀ fún mi padà ní so ìgbà yẹn gbogbo àwọn tó ti náwó sókè ara wọn ní bàbá Èkìtì gbà yẹn gbogbo ọwọ́ yẹn wálẹ̀
so àwọn tó ṣe wà ń náwó lẹ́yìn ẹ̀ ni so àwọn ọmọ mi wa wọn ò funra sí ńgbà yẹn so kò ń ṣe pé bí àìbí wọn. ẹ ṣàmọ̀ pé tí ò bá tí ì tásìkò tán nìkan náwó ẹni bá náwó ń gbà yẹn kò ní káǹtì o. so ẹ má bínú lórí ìyẹn ìyá mi and mo fẹ́ kí gbogbo wa rí wípé kò ń ṣe gbogbo ẹni tó bá náwó lórí sọ̀rọ̀ ńgbà mí gan yẹn ò ní náwó wá ní kó sọ̀rọ̀ so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká bínú mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ gbogbo wa ní tí mo dẹ̀ mọ̀ náà ni pé kò sí nǹkan téèyàn kan fẹ́ sọ téèyàn kan ò ti sọ àbí nǹkan kan so ẹ jọ̀ọ́ mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ má gbà sí ìbínú ẹ jọ̀ọ́ ìyàwó ẹ má bá jù. ẹ ṣe káyọ̀ wa ẹrù òbodò ẹ ṣe gan ni adẹ gbogbo wa náà a kú ìjókòó a kú iṣẹ́ tí a bá gbà wá láyè kò sí ẹni tí ò ní ọ̀rọ̀ láti sọ wá kan rí pé àwọn mú mọ́ra náà ni bí iṣó inú ẹ̀ kú ẹ̀gbọ́n mi wá tí a pè yẹn mi ò tún rántí orúkọ wọn mọ́ o tẹ bá wà bẹ́ẹ̀ mà ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ohùn sí afẹ́fẹ́ mo dárúkọ wọn sì Kẹ́mi or something ní orúkọ tán fi síbẹ̀ tán àbá dẹ̀ wá sí ń bẹ̀ à ń tẹ̀síwájú náà nìyẹn o ṣé ẹ wà ń bẹ̀ mà mọ́mí wa tó ń sọ pé àwọn gbọ́wọ́ sókè ẹjọ́ ẹ tún ọwọ́ gbé sókè ká lè rí i nítorí kò sí ọwọ́ kankan níwájú mi báyìí bá a ṣe dúró yìí ẹ tún ọwọ́ gbé sókè ká lè mọ ibi tẹ́ ẹ wà ká lè dá yín mọ̀ ṣé mọ́mí Gladys Ìbíyẹmí. ìyá wa sẹ́yìn ni Tinúkẹ́. Gladys Ìbíyẹmí. ẹ mà bẹ́ẹ̀ ni mà ẹ kú iṣẹ́ Yorùbá gbè wá àgbàlẹ̀ wa lórúkọ Jésù ẹjọ́ mọ̀ nǹkan tí mo fẹ́ bèrè ni pé 5 million signatures yẹn ṣé ó ti pé àbí kò tí ì pé. wọ́n ti kọ́lẹ̀ wọ́n á fún yín lésì iṣẹ́ mi pé à ń kọ gbogbo ẹ̀ lẹ́ni. ok ẹ ṣe mà because it's very important. bẹ́ẹ̀ni mọ́mí wa Gladys Ìbíyẹmí tẹ bá wà ń bẹ bó bá dẹ̀ jẹ́ dádì náà ni then ọmọ DISTINCTV lọ́yọ́kùnrin nìyẹn àbóbìnrin ẹjọ́ ẹni tó bá lọ sọ̀rọ̀ ń sìn. ìyá Gladys ti ṣe sọ̀rọ̀ tán so mo ti sọ̀rọ̀ ń sìn ọmọ Adé TV ló nẹ́ẹ̀sì. ọmọ Adé ok torí mo pe Gladys ẹ̀yin tó porúkọ mi tó mi mo bóyá ẹ mọ̀ wọn lórúkọ mi mọ́mí àbí dádì wọ ọmọ Adé àbí brọ́dà wa. ẹgbẹ́ ojú yín síta sá. ẹ ṣó ojú yín ṣá ẹ ṣó ojú yín. mo kí ẹ̀yin bàbá wa tẹ̀yin yàrá o nǹkan tí mo kàn fẹ́ béèrè ò pọ̀ ìkíní mọ́mí kan béèrè question kan lẹ́ẹ̀kan mi ìròbọ́n tí ààrẹ ni fún wọn lésì nípa pé tó bá ṣe rálì àbí kọ́ má ṣe rálì tọ́lọ́pàá bá mú àtọ́lọ́pàá bá mú wọn bọ̀n nǹkan tẹ́mi kọ́ fẹ́ sọ fún gbogbo lé ní pé ẹjọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ ọkùnrin mo bẹ̀ obìnrin a gbọ́dọ̀ ṣe rálì Nàìjíríà gbogbo ọgbọ́n tá a bá mọ̀ pa máa dá sí ẹjọ́ ẹ má jẹ́ ká sọ pé kọ́ má ṣe rálì Nàìjíríà for now we need it in Nigeria seriously ẹ dẹ̀ má jẹ́ ká rò pé bí àwọn máa gbéyàn kò sígbà tó ní gbéyàn kò sígbà tó ní arrest èèyàn ẹ má jẹ́ ká máa rò pé okay wọ́n máa arrest wọ́n máa ṣe kíní kan má jẹ́ ká fi yẹn máa dẹ́rù bàrà wa ẹjọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ gbogbo lé ní ẹ jẹ́ ká work on rally ní Nàìjíríà ọ̀rọ̀ mi ò jù yẹn lọ. ẹ ṣe mọ́mí wa last but not the least ẹ jọ̀ọ́ kẹ́nìbọ̀dì má tu ẹ̀tún ṣòpò láti gbé ọwọ́ sókè àti bẹ̀yìn Victoria Fáṣemọ̀ mọ́mí wa ó yá ẹ̀yin ló kàn ẹ sọ̀rọ̀ kíákíá ẹ ṣe mà ṣé ẹ wà ń bẹ̀ mà. ìyá Victoria. bóyá tẹlifíṣàn kan náà ń wo omi tán wà. mo rí bẹ́ẹ̀ bóyá wọ́n wo méjèèjì papọ̀ wọ́n lè máa wò kí lórí TV kan máa wò lórí Zoom. ok ṣé ká fi wọ́n rọ́pò mọ̀mọ́ Rachel Galaxy. ó bẹ́tà. ó yá mọ́mí wa ẹgbẹ́ òṣàfẹ́fẹ́ mà. mọ̀mọ́ Victoria ń wọ́n bá padà dé ń sìn. ìyá Rachel táwọn náà bá dẹ̀ ti. mọ̀mọ́ Rachel Galaxy á gbọ́ nǹkan tẹ́ ń sọ mà. wọ́n ń sọ̀rọ̀ wọn mute. wọn wà muted. mọ́mí. wọ́n dẹ̀ ti ń tiraka látàárọ̀. wọ́n ti ń bá wọn ṣe bẹ́ẹ̀. gbọ́wọ́ sí wọn. ìrọ̀ àìtí gbọ́. mọ́mí wa gbọ́ yín. àfàìmọ̀ wọn nídìí àti jáde kán dẹ̀ padà wọlé. ká má máa padà wọlé àwọn ó ti lọ lé o. yóò bá méjì wà á máa sọ wà á máa gbọ́rọ̀ ara ẹ̀ wà á máa gbọ́ yọ̀nà. hello ma a gbọ́ yín sìn. àgbọ̀ yín o. àgbọn tó bá rí kán lọ kán padà wọlé àti fẹ́ ìparí ìjọba tó tó. bóyá wọn lo ọ́díò bróda wa ẹ bá wọn wo ọ́díò wọn. ọ́díò wà òkè wọ́n tún ti ọ̀mùtù gan bẹ́ẹ̀ wọ́n lo òkè ẹ jẹ́ kí n wo nǹkan tẹ́ ń sọ. location. mi ò rò bẹ́ẹ̀. bóyá Nàìjíríà náà wà. mọ́mí ẹ jọ̀ọ́ mà this is less than 8 minutes to 7 now ẹ jọ̀ọ́ mo rò pé a ti máa round up before now. ẹjọ́ ẹni bá ti ṣe tán ẹ lè lọ. mo ń gbọ́ yín bẹ̀ tẹ̀yìn ò gbọ́ mi o. ṣé mọ́mí rẹ̀ ṣe ìlú sọ̀rọ̀ yẹn. gbọ́ yín mà. ó dáa àárí ọjọ́ musolókun mọ́mí wa ẹ má bínú tí àwọn bọ́dà wa bá mọ nǹkan tẹ́ fẹ́ sọ kán bá wa kọ́ sórí ìkànnì
àwọn tó ń kọ nǹkan wọ́n bá yín kọ lágbára Ọlọ́run gbà tá a bá tún padà wá ẹ̀kíní yẹn á tù á lè gbọ́ ohùn yín ẹ ṣe gbogbo ilé lásìkò yẹ jẹ́ kí n pe bàbá wa Ológunlolúwa láti sọ̀rọ̀ kó tó di pé a pe ẹni máa dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ká tó wá gbàdúrà. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin bàbá àti màmá wa ẹ ṣé gan ni Yorùbá gbé wa ṣùgbọ́n kò ní gbé ọ̀dàlẹ̀. Láì gba àkókò wa èmi kọ́ ni mo máa ṣe vote of thanks àwọn tó máa ṣe wà àwọn bàbá tó máa ṣe. Mo kàn fẹ́ sọ fún wa nípa ti ẹjọ́ mo fẹ́ gbogbo àwa tí a wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà pàápàá àti Canada ẹjọ́ anytime tá a bá fẹ́ ṣe rally ẹjọ́ yẹ gbogbo ká máa jáde fún rally ó wà very very important gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé rally ó túbọ̀ fún wa ní oore ọ̀fẹ́ láti create awareness fún àwọn nǹkan tí à ń ṣe ìyẹn number one ẹ bá mi mú ti lọ́dọ̀ yín ẹ mú ti ẹ bá kókó wa. Prophet ẹ mú tara yín. Bákan náà ẹjọ́ ní Nàìjíríà nípa ti rally ní Nàìjíríà mọ̀mí Fáṣákin mọ nǹkan tí mo fẹ́ sọ yìí ECOWAS sí aláwọ̀ wa láti ṣe rally ní Nàìjíríà dáadáa àtọ́ndẹ̀ ti fún Nigerian government ní wọ́n ní pé nothing must happen to our people when they are rallying in that country. So ó wà nínú ìwé ó wà nínú òfin tí àwọn ECOWAS náà ṣe já tán fa nígbà tí bàbá Ìgbòho ṣẹlẹ̀. So ìyẹn bẹ́ẹ̀ yẹn then and màá dẹ̀ tún fi àkókò yìí màá tún fi dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ àwọn gbogbo àwọn media wa most especially àwọn DISTINCTV media ìjìnlẹ̀ media bàbá Hùsẹ́ìnì àwọn Kóìkì Ayọ̀ and Àròpọ̀ Ire bàbá Àròpọ̀ Ire so àwọn media tí wọ́n stream gbogbo program yìí live nìyẹn ẹjọ́ gbogbo wa gbogbo kíni ló wà ní live program most especially on the YouTube màá dẹ̀ tún bẹ̀ wá lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ bá fẹ́ join mega rally ní anywhere tẹ́ bá wà ẹjọ́ ẹ jẹ́ ẹ contact number tí wọ́n ti pè lẹ́ẹ̀kan yẹn then another number tá a tún lè pè that is 916-512-5656 that is Baba Jimmy Abiodun àwọn ni area coordinator wà ní gbogbo America bí báyìí so ẹjọ́ ní state ibi tẹ́ bá wà tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ join mega rally ní any state ní America ìbàjẹ́ Washington lẹ́wà ní California ní Chicago ní Michigan ní Minnesota ní anywhere tẹ́ bá wà ní America bí báyìí tẹ́ bá fẹ́ join ẹjọ́ ẹ bá wa pè nọ́mbà yẹn 916-512-5656 that is Jimmy Abiodun àwọn onira coordinators wa ẹjọ́ and màá dẹ̀ tún fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ bàbá Chief Imam àwọn bàbá wa nìyẹn bàbá dúró so bàbá ẹ ṣé gan ni o Ọlọ́run àwa pẹ̀lú ẹ̀yin bàbá wa àti màmá wa lẹ́ẹ̀kan sí máa. Prophet ẹ mú tara yín ẹ mú tara Prophet ẹ mú. Màmá wa lẹ́ẹ̀kan sí àtúbẹ̀ yín lẹ́ẹ̀kan sí pé ẹjọ́ ìdí pàtàkì tá a fi wà tá a dẹ̀ fi function up till now èyí ló pé ọdún kan tí a bẹ̀rẹ̀ mega rally we started it exactly this time last year April 16 ní last year la bẹ̀rẹ̀ organization yìí pẹ̀lú ọ̀fẹ́ Ọlọ́run àti kúrò ní group àti the organization àti ní website àti ní email àti ní everything we have account we have everything Ọlọ́run ti ràn wá lọ́wọ́ gan ní orí ẹgbẹ́ yìí gan jìnnà adẹ̀tìrìn jìnnà Ọlọ́run dẹ̀ ti fa lórí ọ̀fẹ́ débẹ̀ ẹjọ́ ẹgbẹ́ yìí ó jẹ́ ẹgbẹ́ tó yẹ pé adúró ṣinṣin alfred pàwá ní ẹsẹ̀ Yorùbá nation we are the leg of Yorùbá nation right now ẹ̀dẹ̀ mọ̀ pé Ọlọ́run fúnra ló ń darí ètò Ọlọ́run fúnra ló dẹ̀ ń gbàkóso ń bẹ̀ kì í ṣe ènìyàn ẹjọ́ àwọn gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin bàbá ẹ̀yin màmá wa tẹ́ ẹ ní ọgbọ́n tẹ́ ẹ ní òye láti darapọ̀ ẹ jẹ́ wá darapọ̀ mọ́ wa a fẹ́ kí àwọn tó ní nǹkan tán lè fún wa people that have a reasonable senses tán lè fún wa ní nǹkan they have something in upstairs láti fún wa àwọn àmọ̀ràn àwọn nǹkan tó dára tán lè gbà wá tán lè láti jẹ́ kí ẹgbẹ́ kó tẹ̀síwájú we want them in our midst and tẹ́wádẹ̀ tí ń bọ̀ nínú ẹgbẹ́ yìí a ò fẹ́ àyè gba ẹni tí ò bá ti lè ṣiṣẹ́ tàbí tó rẹ̀ láti serve Yorùbá nation ní ọ̀kọ̀ọ̀kan àti ẹ̀mí kan so ẹjọ́ ó ṣe pàtàkì so lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá wa lẹ́ẹ̀kan sí máa pa ẹ̀yin bàbá Frank àti àwọn gbogbo ìgbìmọ̀ lápapọ̀ pàápàá àti mọ́mì wa Janet Fáṣákin
bàbá wa ṣíbìmọ̀ bàbá ẹlẹ́bù ìbọn bàbá bá a ṣe gùn mo pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n dẹ̀ dáhùn lọ́wọ́ kan náà ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa lápapọ̀ Yorùbá Nation Diaspora Mega Rally ẹ ṣé gan ni o lápapọ̀ gbogbo ẹ̀yin kọmitì gbogbo ẹ̀yin ẹgbẹ́ ní àpapọ̀ látòkèdésàlẹ̀ bàbá Èkìtì gbogbo wọn gbogbo àwọn mídíà látòkèdésàlẹ̀ ẹ ṣé gan ni o mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á ràn wá lọ́wọ́ Yorùbá Nation á gbé wa o kò dẹ̀ ní gbé ọ̀dàlẹ̀ ẹ̀rọ bodò bàbá Jimmy gbogbo wọn lápapọ̀ bàbá Sami gbogbo wa àtàyẹn màmá Àjàkáyé màmá Gíwá lápapọ̀ gbogbo ọ̀dẹ ẹgbẹ́ lápapọ̀ ẹ ṣé gan ni fún àtìlẹ́yìn yín fún ìdúrótì tẹ̀dí dúrótì láti last year tá a ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí today making this just 1 year but we have gone so far seriously and it's not by anybody's power tí oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run la rí gbà tó dẹ̀ gbé wa débi tí a wà yìí ẹ ṣé gan ni Olúwa ràn yín lọ́wọ́ lẹ́ẹ̀kan sí Yorùbá Nation now it is well ẹ ṣé bàbá wa a dúpẹ́ bàbá wa ní agbátẹrù ẹgbẹ́ tí ó ń ṣe àkóso ètò tí ẹ wà lórí ẹ̀ yìí orúkọ ẹgbẹ́ náà ní Yorùbá Nation Diaspora Mega Rally USA wọ́n mọ̀ nípa pé ká ṣe rally wọ́n ti ṣe títí dé Benin Republic pàápàá Washington DC ẹ bá wọn bẹ̀ New York àwọn ni wọ́n ń ṣe iṣẹ́ takuntakun wọ́n dẹ̀ ń ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ibi tí a bá ti nílò ara ẹ̀ náà ní fútbọ́ọ̀lù tí a sọ fún wa lẹ́ẹ̀kan bàbá wa ológun lolúwa a dúpẹ́ lọ́wọ́ yín prophet Ọlọ́run ni yín ojú ìran yín ò ní di bàìbàì Ọlọ́run ó bá wa ṣe wá kó wa dé ilẹ̀ ìlérí náà tí a àárín ọjọ́ ìṣolókùn mo fẹ́ pé bàbá wa ti yonkers torí wọ́n wà nínú àdúrà àwọn ni mo list pé wọ́n máa gbàdúrà fún wa ṣùgbọ́n nítorí pé wọ́n ní láti lọ bàbá wa Babalọ́lá láti jọ CAC so bàbá wa yonkers bàbá wa kẹ bá wà bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ gbé ohùn sáfẹ́fẹ́ kẹ bá wa sọ̀rọ̀ àwọn ni olórí àwọn yonkers pastor Iho Agboola Nàìjíríà ni ẹ máa bá wa sọ̀rọ̀. ẹ ṣeun màmá wa mo kí gbogbo ẹ ṣeun mà Ọlọ́run tiẹ̀ wá ní Ọlọ́run ni olórí wa mo kí gbogbo wa pátá ṣe Olúwa àkóṣe orílẹ̀-èdè Yorùbá kí àwọn bàbá kí everybody kò sí àkókò gbogbo láti sọ̀rọ̀ Ọlọ́run wà ní ìlérí ní agbára Ọlọ́run ẹ jẹ́ bàbá ní orúkọ Jésù Ọlọ́run àdúgbò ọlọ́pọ̀ yìí nítorí pé orílẹ̀-èdè Yorùbá sílẹ̀ láti ti dìde àti ti wá láti wá bàbá à ń gbàdúrà pé Ọlọ́run aláṣẹ pé wá bá wa ṣàṣepé a gbàdúrà fún ẹgbẹ́ yìí tó kó wa jọ papọ̀ yìí agbára Ọlọ́run kò dì mú láti fẹ́ ṣe yẹn agbára Ọlọ́run kò gbà wá ṣe eléyìí tá a fẹ́ ṣe ń bí agbára Ọlọ́run yóò bá wa ṣe agbára wípé àwọn àjèjì táwọn ní orí orílẹ̀-èdè Yorùbá gbàdúrà fún gbogbo àwọn moderators tó kó ìpàdé ìjọ àbọ̀ Ọlọ́run àwa pẹ̀lú yìí orílẹ̀-èdè Yorùbá náà láìpẹ́ nínú ọdún yìí náà ni a ó rẹ́rìn ayọ̀ a ó yin Ọlọ́run Jésù Olúwa wa. Bàbá wa àdúrà kọ́ la fẹ́ kẹ́ gbà ẹ fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ kí ni ìrẹ́pọ̀ ẹgbẹ́ yín pẹ̀lú àwọn ẹgbẹ́ tó kù. Ẹ ṣeun ṣé rí bàbá wa ìmọ̀ọ́mù non represent mayor wọ́n ti sọ ohun tó yẹ kí n sọ torí òun náà lè ṣe tún máa fi mọ̀ pé ìfẹ́ tó ní agbára láìpẹ́ tí wọ́n bá ti ṣe innovation àpẹyọ yẹn traditional practice of association of Yoruba Nation ẹ wá rí nǹkan ńlá iṣẹ́ tí Ọlọ́run máa ga ọwọ́ àwa mẹ́tẹ̀ẹ̀ta ṣe papọ̀ so ìrẹ́pọ̀ wà they are still our mind ìbọn ni wá there is no discrimination à ń dúró de kán ṣe innovation àwọn tí ìṣẹ̀ṣe ni wọ́n bá ti ṣe tán wọ́n ti ṣe ti yọ̀ǹkà wọ́n ti ṣe ti mayor ìyẹn là ń dúró de àjọ ń ṣe ni àjọṣe tiwa ni àjọṣe ti mayor ni àtúnmájọṣe ti àpéyọ̀ ní náà 25 gbogbo yín sì la aago 6 ní bàbá wa ọmọ àjọ ìwà láti inaugurate àpéyọ̀ ní kété tó bá ti ṣe tán àwa mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa rí nǹkan tí a máa gbé ṣe ọ̀tá ò ní borí wa wọ́n lè rí religion fi wọlé sílẹ̀ Yorùbá so wọ́n ti sọ máìdì wa we are one torí àkókò ẹ ṣeun
kò sí wàhálà rárá làwọn nílẹ̀ Yorùbá kò sí wàhálà ẹ ṣeun. Yorùbá nation Yorùbá is the most country in the world tí rẹ̀ pọ̀ nínú ìṣọ̀kan nínú ẹ̀sìn tó ti wà ọlọ́wà rẹ̀ pàṣẹ. àṣẹ ẹ ṣé bàbá wa àdúpẹ́ àwọn ní olórí ti àwọn ẹgbẹ́ onígbàgbọ́ àti rí olórí ti àwọn ẹgbẹ́ ìní a dẹ̀ ti gbọ́ láti ọ̀dọ̀ ti àwọn oníṣẹ̀ṣe tó gbogbo àwọn èèyàn tó fẹ́ máa lo ẹ̀sìn láti divide wa pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á gbàgbé ẹ̀ àti tẹ̀síwájú nílẹ̀ Yorùbá kò sí ẹlẹ́yàmẹ̀yà torí ẹ̀ náà la ṣe kó padà sí àwọn tí wọ́n lọ ń gbé ogún tó ń gbé orò pé wọn ò ní gbà pé kọ́mọ Yorùbá kan kó jẹ́ olórí nítorí kó jẹ́ ìlú tiwọn gbogbo ìlú ilẹ̀ Yorùbá gbogbo wa la jọ ní gbogbo ìlú Ìjẹ̀ṣà ní mí bẹ́ẹ̀ bá wá ẹ̀yìn lẹ níbi mo bá dẹ̀ lọ sí Ìbàdàn mo gbúdọ̀ ríbi jókòó ẹnìkan ò gbúdọ̀ fi orò àbí eégún àbí nǹkan kan kó fi dẹ́rù bà wá mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa ẹlẹ́bùú ìbọn wọn láwọn tó wà nídìí irú nǹkan bẹ́ẹ̀ àwọn ti bá wọn wí ẹ ṣé gan ni àsìkò yìí mo fẹ́ pe bàbá wa Ògúnríbidó ní ti àwọn ti sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ bá wà ń bẹ̀ bàbá wa Ògúnríbidó àti pè yín náà lẹ́ǹkan ẹ sọ pé ẹ ti wà ráǹdì ńsìn ẹ jọ̀ọ́ ẹ bá wa gbóhùn sókè lẹ́yìn yẹn ni màá wá pe bàbá wa tí wọ́n máa give vote of thanks bàbá then àwa pe bàbá wa Babalọ́lá láti inú ìjọ CAC wọ́n bá wa dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún gbogbo tí a ti ń ṣe ní gbogbo wákàtí tá a ti ń ṣe bá a ṣe wà ń bì àwọn location 419 wọ́n wà ń bì títorí ẹ̀ ni ẹ ṣe gbọ́ ohùn bàbá wa CSI ọ̀nà méje ni wọ́n ti try láti track phone number ẹ̀ wọ́n send ẹ̀ sí mi bí yìí 7 different times ni pé wọ́n kàn yọjú báyìí kẹ́ lè mọ̀ pé àwọn olórí kórí wọ̀nyí àwa la máa ṣẹ́gun wọn a máa gba orí wọn kọjá a máa tẹ̀ mọ́lẹ̀ báyìí láti wọ Yorùbá nation pẹ̀lú agbára Ọlọ́run mo pé bàbá wa Ògúnríbidó ẹ jọ̀ọ́ tẹ́ bá wà bẹ̀ ẹ bá wa gbóhùn sókè lẹ́yìn yẹn ká wá pé bàbá wa bàbá Abíọ́dún Òjó kan give vote of thanks ṣé ẹ wà ń bẹ̀ sà bàbá Ògúnríbidó. mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an mọ́mì wa Olúwa máa fi okun àti agbára fún yín ẹ̀kọ́ ètò ẹ̀kọ́ àtàárọ̀ gbogbo ilé ni mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ní agbára àṣẹ Ọlọ́run ó máa júṣe fún wa àní ṣètì ní agbára àṣẹ Ọlọ́run mo kí yín gan-an ní àkó ètò ní agbára Ọlọ́run ìtẹ̀síwájú ní tiwa ní ilẹ̀ Yorùbá màá fẹ́ rọ̀ wá ẹ jọ̀ọ́ lóòótọ́ ṣe rí wọ́n ní come easy go easy ẹ má jẹ́ ó sún wa ìdí ẹ̀ ni pé ẹ mọ̀ wípé bàbá mi kan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ńlá ni àwa la lè má mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n ní ògo Yorùbá ní Nàìjíríà ń lò bó ṣe rí nìyẹn o ògo Yorùbá ní Nàìjíríà ti ń lò tó bá sọ̀rọ̀ Nigerian diaspora àwọn olówó à ń bẹ̀ àwa náà ni tó máa fọ ìfúnbọ̀ in everything bó tiẹ̀ kì í feature wa tó jẹ́ pé Igbo àti Hausa náà kó sí àwa náà ni the image of the entire Yorùbá world diaspora Nigerian diaspora àwa náà ni lẹ́ máa fi mọ̀ wípé ògo wa ayọ̀ wa iyì wa ọlá wa òun Nàìjíríà lò òun náà fi ń gbé Nàìjíríà ga dòní lẹ́fọ̀ àmọ̀ pé iṣẹ́ tó wà lọ́wọ́ kò ń ṣiṣẹ́ kékeré kò ń ṣe pé bóyá mistake tàbí nǹkan kan àsìkò Olúwa ti dé ní tọ́lọ́ fẹ́ tó àwa tiẹ̀ sílẹ̀ our new generation of let my people go àwa lélẹ̀ àgbàrá òjò ọ̀dọ̀ ló ò ní léwó ó lé ní òní gbà fún ẹni tó ti ń kọ́ni lẹ́rú for over 100 years kò fẹ́ fẹ́ rú ẹ lẹ́ o àwa la ní gbà mo rọ̀ wá ọ̀rọ̀ mi ò ní pọ̀ èyí ò kì í sọjọ́ ọ̀rọ̀ fún mi now mo fẹ́ ká mọ̀ kinní kan bàbá wa Ìgbòho ti fi ọ̀págun kan dólẹ̀ kí ni ọ̀págun náà ó ní ọ̀págun rally tí ẹ bá rí tán bá lé Ìgbòho káàkiri kò sí nǹkan tán lé Ìgbòho káàkiri fún torí pé Ìgbòho sọ blasphemy tó ìtò ti Nnamdi Kanu tán fi lè máa lé káàkiri the solution to our problem òní Ìgbòho ló ti rùn wọ́n léegun which is that rally the massive turnout of people tó mọ̀ wípé ó máa sensitize the entire world wípé we are ready for our independence sísá mi tó sọ̀rọ̀ láìpẹ́ yìí tó sọ wípé ẹjọ́ ẹ má jẹ́ kírálì ẹ má jẹ́ kó pin ní agbára ṣọ́ ẹ pẹ́ ojú yín báyìí ló máa ṣe tá a máa gbàlẹ̀ Yorùbá inú yín àdàrọ̀ yín akúndalẹ̀ ọ̀rọ̀ ńlá ni a gbọ́dọ̀ jẹ́ kí hùhù àwọn ìjọba mùjẹ̀mùjẹ̀ kó dẹ́rù bà wá a gbọ́dọ̀ encourage àwọn èèyàn wa fún rally. Number one, there is less information and less awareness ní àárín àwọn èèyàn wa Nàìjíríà tẹ́ ẹ bá pè wọ́n tí ẹ mọ̀ pé nǹkan lọ rárá ó dẹ̀ jẹ́ nǹkan ìbànújẹ́ gbogbo wàhálà tá à ń ṣe yìí
wọn mọ̀ pé inú òkùnkùn ni wọ́n wà rárá so ẹ má jẹ́ ó sún wa kò fọlọ́run bẹ̀ yín nípa ti petition disappointingly ibi tí wọ́n ti sign petition yìí jù Nàìjíríà ni to give you the report àwa táwọn diaspora àwa la di agitation yìí mú expectations wa ni wípé even by the first 1 month of this petition signing diaspora máa deliver about at least nothing less than 2 million but so far àwa ni the lowest iṣẹ́ wa dàbí ẹni pé gbogbo wàhálà tá a ṣe àwa gan la serious ẹ jẹ́ kí gbogbo wa tá a wà láyìíká nìkan ní pápá wa tá a jẹ́ olórí ìjọ tó jẹ́ pé a di àwọn ìjọ mú both Muslim and Christian ẹ jẹ́ ká máa pe àpéjọ àwọn olórí ìjọ ẹ jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn tó jẹ́ pastor lóòótọ́ náà rí owó gbà o láti ọ̀dọ̀ àwọn religious organizations tó ń mentor wọn láti America but kò lè dàbí ògo tiwọn gangan tó fẹ́ jókòó tì í àwa gan we should be colonizers of the entire world positively ká máa fún gbogbo àgbáyé ní civilization as Yorùbá people ibi tá a wà lónìí àwọn pastors wa ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ọwọ́ yín ni agbára ilẹ̀ Yorùbá wa ẹ bá wa bá àwọn ìyá ìgbọ́n bàbá wa sọ̀rọ̀ ní àárín ìjọ kẹjẹ kan máa sign petition nítorí pé ibẹ̀ yẹn ni freedom wá ẹ jọ̀ọ́ gbogbo owó tí Nàìjíríà owó àbúrò náà fi ṣàwùdá àlejò gbogbo owó tó ń fún yín náà nílẹ̀ Nàìjíríà ìlú ọ̀dọ̀ ilẹ̀ wa náà ti ń wá gbogbo gold àwọn diamond àwọn epo tó ń tà tó fi ń fún lówó nǹkan tó yẹn nílò ẹkẹjọba lórí àwọn nǹkan wọ̀nyí àwọn pastors wa ẹ jọ̀ọ́ ẹ bá wa diaspora people ẹ bá wa bá àwọn yẹn wá sọ̀rọ̀ ọwọ́ yín ni agbára yín wà láti sign petition yìí Olúwa dẹ̀ fún wa ṣe ẹ má bínú pọ̀rọ̀ mi pọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn wà nínú ni ó dẹ̀ ń gbé mi ní mo láti sọ ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ ẹ bá wa sọ fún wọn o ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ wọ́n kò sẹ́rẹ̀ nílùú Nàìjíríà kò sí kankan tá a lẹ́rẹ̀ nílùú Nàìjíríà wọ́n ń tàn wá ní gbogbo àwọn tẹ́ rí nínú ìjọba yìí lọ́wọ́ Yorùbá wọ́n ti owó wa náà fún wọn nítorí pé wọ́n ti wọnú àwọn tó bá ti lè jẹ lábẹ́ ìjọba yẹn wọ́n ti wọnú àwọn wọn lè sọ nǹkan kan mọ́ òun lè ṣe dé àwọn ọba òun lè ṣe dé àwọn ìjòyè òun lè ṣe dé àwọn governors àwọn senators tí wọ́n lè sọ̀rọ̀ àwọn náà wọ́n ti jẹ dòdò wọ́n lè sọ dòdò. last week wọ́n ní kó wá ṣe kínní ó lóyá wọ́n kó nǹkan àwọn tó ń gbà lọ́wọ́ ẹ̀ fún nígbà tó wọ́n á fún ní condition nǹkan bá lẹ̀ ó dẹ̀ ní condition òun ò lè ṣe ọjọ́ kẹta ó fẹ́ pa ṣẹtìrísìn gbogbo pápátá bó ṣe rí nìyẹn lẹ́rú ṣe ń bà wọ́n ò fẹ́ kàn pa wọ́n so àwa la máa fi ọwọ́ ara wa tú ara wa ṣe àwa la máa gbọ́ ògo wa pàdé àwọn tó ti gbọ́ ògo wa for over 200 years iṣẹ́ wa ni a gbọ́dọ̀ ṣe Olúwa ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ ó sú yín o the petition needs to be signed 5 million ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ní churches ẹ jọ̀ọ́ ẹ raise awareness wọn inú ìgbèkùn la wà ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká túra wa sílẹ̀ àwa ni ògo aláwọ̀ dúdú gbogbo àgbáyé aláwọ̀ dúdú náà retí ilẹ̀ Yorùbá kó dìde wọ́n dẹ̀ ní ó ti wà nú ọ̀sẹ̀ pé kí a bá dìde ọ̀pọ̀lọpọ̀ ìjọba tó tóbi tó máa ṣubú torí pé májẹ̀mú Ọlọ́run ní fún wa ẹ jẹ́ ká gbé ládùúgbò ò rally in Nigeria gbogbo ọ̀nà tá a máa gbà ẹ má jẹ́ torí wọ́n dẹ́rùbà wá ni gbogbo ilé tó ń ṣe wọ́n fi dẹ́rùbà irọ́ ni kò sí wọn lè stop wa wọ́n dẹ́rùbà ṣùgbọ́n táwọn náà bá lo ìgbé àpẹẹrẹ ara mélòó tó fẹ́ pa láti jẹ́ bá sí lọ́kọjá wá sẹ́kọ̀ọ́ 2 million péré bá dìde sórí títì pé rárá a fẹ́ gbọ́ òmìnira tó ń blọ́ọ̀kì àwọn amọ́ka wọn wọ́n á juwọ́ sílẹ̀ náà abẹ́lẹ̀ náà fẹ́ pa wọ́n dá àjà wọn ní irọ́ náà pa wọn lè kò sí kan bẹ́ẹ̀ fi wá ṣe àwa ní ká fi ìgboyà dìde ọmọ akọniwá ọmọ akíniwá àkì í ṣojo ẹ jọ̀ọ́ ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹlẹ́rí gbogbo ẹ̀yin ẹbí ẹ sọ fún àwọn ará gbogbo àwọn iléèwé ẹ jíjí òdodo ẹ má jẹ́ kó sọ gbogbo ògùn yẹn má jẹ́ kó rálẹ̀ wọ́n sọ yín dàmúgbó tán ẹ jọ̀ọ́ ẹ dìde ẹ̀yin ọmọ iléèwé ìjà yìí là ń jà ẹ jọ̀ọ́ ẹ má lọ́rọ̀ mi pọ̀ ṣùgbọ́n ní agbára ṣe Ọlọ́run àní sọ̀rọ̀ tán kọ́ra tó lógun Olúwa ẹkú iṣẹ́ gan ni máa ń Fáṣákí ájúṣe fún yín ojú òní tì yín ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni ẹ kú èní ní agbára Ọlọ́run ìgbélé kò ní jàṣe mọ́ fún wa o ìtẹ̀síwájú fún ọmọ ilẹ̀ Yorùbá nation now ẹ jẹ́ kọ́ mọ́ o hashtag ẹ jẹ́ kọ́ mọ́ jí má sùn. jẹ́ kán mọ̀ ẹ ṣe bàbá wa Ògúnríbidó àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ oníyín ohun yìí ò ní há ọ̀dẹ̀ ní gbégidi yín lẹ́nu ẹ lè máa sọ àwọn náà à ń round up náà nìyẹn ẹ jẹ́ ká pe bàbá wa tí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ wa fún gbogbo tí ẹ ti gbé ṣe lénìí bàbá wa Frank ní bàbá wa Frank ní bàbá wa Abíọ́dún Òjó mo sorry bàbá wa Abíọ́dún Òjó ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé ohùn sókè ká spotlight yín. ẹ ṣé mo dúpẹ́
Dr. Barrister Janet Fashakin. Thank you, sir. Esheo, thank you so much for the brilliant work you've done. Thank you, sir. Ọlọ́run àtúbọ̀ fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye tẹ́ fi ń ṣe. Agbára Ọlọ́run nígbà tí ilé náà bá sì bọ́ sí ẹ ò ní di ẹni àwátì. Gbogbo àwọn bàbá wa náà ni mo kí bẹ̀rẹ̀ látòrí olórí ẹgbẹ́ yìí Prophet Ológunlolúwa ẹ kú iṣẹ́ o àti gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tí mi ò lè máa dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan ọgbọ́n ọ̀run ìmọ̀ ọ̀run tẹ́ fi ṣe tó fi dára báyìí Ọlọ́run àtúbọ̀ máa fún yín ẹ ò ní ṣe láṣetì ẹ ò ní ṣe láṣekú sọ́nà agbára Ọlọ́run ẹ ó ṣe débi èrè a dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé gbogbo ẹni tí ó darapọ̀ mọ́ wa àsìkò tẹ́ fi sílẹ̀ Ọlọ́run á fi gbọ́ tiyín náà lórí ìfẹ́ tí ẹ ní Ọlọ́run á nífẹ̀ẹ́ sẹ́yìn náà lágbára Ọlọ́run Oòduà á gbè wá kò ní gbé ọ̀dà rẹ̀ mo kọjú sí àwọn bàbá wa látòrí Professor Emeritus bàbá wa Banji Akintoye mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú iṣẹ́ ẹ kú àgbà Ọlọ́run á lọ́ra ẹ̀mí yín ẹ ó pẹ́ fún wa o ní dúró ìṣẹ́gunjú kan fún yín nígbà tá a bá wọlé lérí náà ẹ kó wa jẹ̀pẹ́ àgbà yín ò ní di ẹni yẹpẹrẹ àti àwọn tó wà lẹ́yìn wọn torí Chief Imam ẹ ṣé adúpẹ́ bàbá wa Sunday Igboho bí ẹ tiẹ̀ lórí ọ̀fẹ́ láti yọjú sí àwù wá láti rí ojú yín ṣùgbọ́n a mọ̀ pé àkókò sì ń bẹ tí àyè ó ṣí sílẹ̀ láti gbọ́ àti láti fojú rí yín ẹ kú iṣẹ́ mo bá yín yọ̀ ẹ kú ewu Ọlọ́run tó kó yín yọ kò ní fi yín sílẹ̀ Ọlọ́run tó ní ẹ̀mí yín kò ní fi lé ẹnikẹ́ni lọ́wọ́ ẹ ó ṣe bàbá àwọn ọmọ yín dọjọ́ alẹ́ ilẹ̀ Yorùbá sì gbé yín á gbé àwọn ọmọ yín pẹ̀lú á gbé ìran yín a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi o torí ohun tí ó ṣẹlẹ̀ tó bá ṣe ọmọ ẹlòmíì ni a ti gbàgbé ìran ẹ̀ a dúpẹ́ ẹkún àwọn tó ń fún wa ní ìkìyà pé nítòótọ́ Ọlọ́run bẹ nípa tiwa a ó sì débi tá à ń lọ láyọ̀ àti ní àlàáfíà mo dúpẹ́ lórí bàbá mi àti ẹ̀yin ìyá mi fún orí ọ̀fẹ́ tẹ́ fún mi láti bá wa sọ̀rọ̀ kì í pọ̀ kó dùn ṣókí lọ́bẹ̀ oge ọjọ́ tó ń bọ̀ agbára Ọlọ́run tá a tún pàdé ẹ ṣé o ọ̀tún wo ìwòrìwò ohun tá a bá jọ wò wọn ní gígùn nígún ká fọwọ́ wọ ọ̀tún wo òsì ká fi òsì wé ọ̀tún lọ́wọ́ fi mọ́ lágbára Ọlọ́run àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ Ọlọ́run á jẹ́ ká gbé ẹrù náà ká gbé dórí gbogbo ẹ̀mí ọ̀dàlẹ̀ pátápátá Ọlọ́run á sì bá wọn wí ẹ ṣé gan mo dúpẹ́ thank you. Dr. Fashakin mute. Mute. Ẹ má bínú bí mo ti ń sọ̀rọ̀ ń bí ni wọ́n ń pè mí lọ́hùn ẹ má bínú. Kí bàbá wa bàbá Babalọ́lá kan tó fún wa ní àdúrà ẹ jẹ́ kí n tún gbé bàbá wa Ológunlolúwa wọlé ẹnu àgbà òun náà ni òbí ti ń gbọ́. Ẹ ṣé gan ni ma thank you so much nípa nọ́mbà tí mo pè síta lẹ́kàn yẹn ó dẹ̀ pé ẹ̀rọ wà ní orí nọ́mbà yẹn ẹ jọ̀ọ́ in case anybody tó bá fẹ́ join mega rally ẹ lè pe nọ́mbà tí wọ́n ping out lẹ́kàn yẹn 803-846-1116 +1-803-846-1116 then +1-916-512-3933 so nọ́mbà méjì tí a lè pè ní ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí +1-916-512-3933 so nọ́mbà tí area coordinator nìyẹn nọ́mbà tèmi ní alákọ̀ọ́kọ́ yẹn so in case anybody tó bá fẹ́ reach wa tàbí tó bá fẹ́ join mega rally so lórí flyers tá a send síta yẹn ẹ máa rí àwọn nọ́mbà tó wà ńbẹ̀ dáadáa àwọn nọ́mbà pọ̀ ńbẹ̀ dáadáa tó yẹ pé any nọ́mbà tó wà lórí flyer yẹn anyone nínú ẹ̀ lè pè láti fi join wa tàbí láti fi reach any one of us ẹ ṣé gan ni God bless you Yorùbá gbé wa o ẹ ṣé gan ni o. Ẹ ṣé bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín bí mo ṣe ń sọ a ò rí ọjọ́ mú solókùn
ó wù wá ká jókòó síbi ká pàgọ́ mẹ́ta àbágọ́ bíi over 200-300 àwa tá a pè sí orí ìkànnì yìí ṣùgbọ́n gbogbo wa náà la ní mọ́gìdì láti san ibi tí Yorùbá ibi tí Nàìjíríà lé wa dé ibẹ̀ náà la wà yìí àwọn kan ṣì ń lọ bí iṣẹ́ alẹ́ àwọn kan wà ń bí iṣẹ́ ń sìn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń close ni so gbogbo ìwọ̀nyẹn náà ni ó jẹ́ limitation fún wa ó wù wá kájọ wà ń bí báyìí kájọ máa ṣe ìgbádùn lọ ní kẹlẹlẹ àsìkò náà máa dé nígbà tá a bá lọ sí orílẹ̀-èdè wa ojú ni Dubai máa yálẹ̀gbẹ́ wa tí ẹ ti mọ̀ pé ẹ̀rí Dubai èèyàn kan ṣoṣo ló tún ìlú ṣe bẹ́yẹn tó lórí orílẹ̀-èdè Nàìjíríà ìyàwó ẹ̀bẹ̀ ló fi ṣe lé ojú òtí ẹ̀ tì wọ́n ara ò kan wọ́n èèyàn kan ṣoṣo ló ṣe yẹn àwọn ni wọ́n fi wọ́n ṣe general ní tiwọn general ni wọ́n tán wá ṣe ìlú general ń ṣe bíi comedian ló wà ní Ukraine ó ń hùwà general abẹ́rẹ́ bóyá ọgbọ́n Nàìjíríà ṣe dorí kodò a gbọ́dọ̀ lọ a ò kì í ṣe kan náà we have to go lásìkò yìí mo fẹ́ pe bàbá wa pastor Dr. Matthew Babalọlá láti ìjọ CAC ní ìlú Amẹ́ríkà dádì ẹ on mute láì yín wọ́n dúró tì wá gbogbo àkókò tá a bá ní nǹkan ṣe wọ́n máa ń wà ńbẹ̀ wọ́n dẹ̀ ń fi àdúrà ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn gbogbo a dúpẹ́ lọ́wọ́ yín lásìkò yìí gbogbo ẹ̀yin olórí ẹgbẹ́ gbogbo different groups tí wọ́n jẹ́ self-determination groups tí ẹ wà pẹ̀lú wa ń bí tẹ̀lẹ̀ ń wà níbi gbogbo a dúpẹ́ ní ọwọ́ ẹ̀yin náà ẹ̀yin tẹ̀ tiẹ̀ sí nínú ẹgbẹ́ kankan ṣùgbọ́n tẹ́ ẹ bá ti gbọ́ gbé ẹ̀ ń bá wa gbé wọn ní gbé jù sí ẹ̀yìn kúlé yín àjọ máa gbé dé ibi tó dára náà dẹ̀ ni ẹ ṣé o bàbá wa Babalọlá over to you sir God bless you. ẹ mú fújì àyín ká lè rojú yín sẹ. ìbẹ̀rẹ̀ tó sì ní òpin àwa dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn èèyàn tó gbé dìde ní àkókò yìí fún yíyọ lóko ẹrú ó gbé ìyá wa Janet Fátákì dìde gẹ́gẹ́ bí Márèmí ti ṣe ní ẹjọ́ kìíní tó fi yọ àwọn èèyàn rẹ̀ kúrò lóko ẹrú bẹ́ẹ̀ ni àwọn bàbá àti màmá gbogbo tó gbé dìde ní ipò wọn wípé àkókò tó láti gba ẹ̀tọ́ wa fún orílẹ̀-èdè Yorùbá nation gbogbo ìgbàmọ̀ràn wa gbogbo ètò wa Olúwa jẹ́ kó ṣeé ṣe. Àmín o. Àmín. Lè jẹ́ àtakò tàbí lè mú ìdíwọ́ tàbí ìdènà wá Olúwa kó gbà kó lójú ọ̀nà. Àmín Jésù. Gbogbo ẹyẹ bàbá màmá tẹ̀ ń gbé ìrò pé báyìí ni ó ṣe pàápàá àwọn bàbá àgbàlagbà tí wọ́n tún sọ wípé rárá òun ò ní fi nǹkan burúkú lẹ̀sẹ̀ yìí fún àwọn ọmọ ohun irú bàbá Akíntóyè àti àwọn ènìyàn pàtàkì gbogbo yín pátápátá èèyàn pàtàkì níyé tí ẹ dẹ̀ dúró gbáyìngbáyìn àwa náà tá à ń ṣe wọn tá a lè ṣe Bíbélì sọ wípé bí àwọn ènìyàn ìbá ní èrò kan tí wọ́n sì ní ìmọ̀ kan ó ní kò sí ohun tí wọ́n ó ṣe tí kò ní ṣeé ṣe fún wọn nítorí náà ni àtìgbàgbọ́ àti ìmọ̀lẹ̀ àti oníṣẹ̀ṣẹ̀báláyé gbogbo wa parapọ̀ láti béèrè fún ẹ̀tọ́ wa Olúwa ṣíjú àánú wò wá. Mi o. Ràn wá lọ́wọ́. Àmín. Àmín. Tú wa. Àmín. Kò sì ní rẹ̀ wá. Àmín Jésù. Nígbà tí a bá gba ẹ̀tọ́ yìí tán, àwa náà á jọ jèrè rẹ̀ ni. Àmín. Yàbá wá rí àwọn èèyàn bí ọ̀dàlẹ̀ tó lè wà níbẹ̀ tí wọ́n lè sọ pé kò ní ṣeé ṣe lẹ́yìn wọn yóò ṣeé ṣe. Àmín Jésù. Olúwa yóò sì gbé ìrànlọ́wọ́ dìde. Àmín Kristi. Jésù wa kò ní rẹ̀ wá. Àmín. Gbogbo ìpàdé tá a ṣe káàkiri gbogbo àgbáyé kí Ọlọ́run kó jẹ́ Álífà àti Òmégà rẹ̀. Àmín Jésù. Àṣeyọrí ní gbogbo wa ó ṣe. Àmín Kristi. Bí a ti wí yóò rí bẹ́ẹ̀. Àmín. Ó ti ṣe bẹ́ẹ̀. Àmín Jésù. Orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àmín. Lórúkọ Jésù. Ẹ ṣé bàbá wa àárọ̀ ẹ ti move tí ayé away from the screen. Ẹ ṣó ojú yín bàbá Babalọlá àròjú yín. Okay. All right, omi rò pọ̀ ń gbọ́ mi. À move on ni o. Èmi náà dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín for your cooperation. Ẹ má bínú fún àwọn interruption kankan tó ń wá láti location 419. Àwọn tí wọ́n wà nídìí ẹ̀rọ wa wọ́n ṣiṣẹ́ takuntakun. Tẹ́ ẹ bá ti attend àwọn meeting mi rí, tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe máa ń dà síbẹ̀ tó máa bẹ̀rẹ̀ ariwo pé káwọn èèyàn máa lè gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Ṣùgbọ́n gbogbo ìyẹn náà làwa náà ti get ready fún wọn. So bet kò lè ṣe kó torí èrò tó pọ̀ about 8 or 10 pages
ní pages tó máa ṣí torí àìmọ̀ pé ìgbà kan wà tó jẹ́ pé we were about 400 so ẹ ṣé gan ni a dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe jáde and I think this is about even the highest number tí mo ti attend or moderate mo dúpẹ́ gan ni torí especially àwọn tó wà níta èrò pọ̀ gan mo dẹ̀ ń gba feedback lórí kíní mi bì ẹ ṣé o mo dúpẹ́ again my name is Barrister Dr. Janet Fashakin ẹ ti rí advertisement mi anybody tẹ́ bá mọ̀ immigration problems ẹ jẹ́ kí n gbọ́ jẹ́ ká mọ̀ á dára fún gbogbo wa ẹ ṣé o. Jẹ́ ká mọ̀ ní Yorùbá Nation. Jẹ́ ká mọ̀. Yoruba Nation now. Thank you everyone. Thank you very much. Our national anthem. Yeah. Ẹgbẹ́ anthem wá sí o, ẹgbẹ́ anthem wá sí o. Baba Samuel, go ahead with the anthem. Please. Yes, we need to share the anthem. It must be going through some. Ilẹ̀ ìbí wá àgbéga kalẹ̀ rí wà nígbẹ́ bá ti bẹ̀rù làbọ̀ Odò àyíké ẹ̀tọ́ rẹ̀ ìmọ̀ Yoruba Nation. No going back. Victory is ours. Going back. Victorious in Jesus' mighty name. God bless you all. Thank you so much. God bless you. Thank you. Yes, sir. God bless you, sir. This is the best organization that I will belong to. Yes, sir. You have been great. God bless you, ma. God bless you. Yes, ma. Thank you, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Láti gbà
ẹ kú àjẹpẹ́ ayọ̀ wa ti kún o ayọ̀ wa ti dé o. Ilẹ̀ Yorùbá ilẹ̀ òmìnira èmi kò jẹ́ gbàgbé rẹ̀ èmi yóò máa sọ nípa ògo rẹ̀ mo fojú sọ̀nà sí ilẹ̀ mi. Oh my land, Yoruba nation, I will always cherish you. I will always fight for your glory. I look forward to you, my land. Yoruba nation, now. Ilẹ̀ òmìnira, èmi kò jẹ́ ìgbàgbé rẹ̀. Máa sọ nípa ògo rẹ̀, mo fojú ọ̀nà sí ilẹ̀ mi. Yoruba nation, I will always Yoruba sovereign nation is here to stay. Thank you. God bless you all. I appreciate you all. Ṣẹ́rí fóònù orin wa dùn létí, ọ̀rọ̀ wa dùn gbọ́, ẹ̀jẹ̀ àgbàlẹ̀ wa. Ọyún ẹ̀ tẹ̀síwọ́ dùn létí, ọyún. Agbe gbogbo wa, a ṣe lódùmarè. Màmá wa Janet, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun, Olúwa ṣeun, a ti gbà á. Celebration ló kù. Màmá Janet, àwa tá a sọ̀rọ̀ lónìí, a ó sọ̀rọ̀ lọ́jọ́ mi. Ọlọ́run ò ní fi Janet tó kú iṣẹ́ o. Ó ti yẹ yín ká ṣe lódùmarè. Yorùbá nation làwa Olúwa ti ẹlẹ́yin o. Láti bẹ̀rẹ̀ jẹ́ more than 3 hours. Thank you very much. Ẹ ṣé o, adúpẹ́ àmọ́ lóore o. Ẹ ṣé gan-an ni o. Ẹ ṣé o, màmá Janet, ẹ ṣé o, ó dàbọ̀ mà. Ẹrù wọ́dọ̀ lẹ́ o. Wá ṣe o. Láti àtẹ́ni ṣe tàbẹ̀rẹ̀ Yorùbá nation. Ẹ ṣé gan-an ni. Olúwa ti ṣe o. Olúwa ti ṣe. Olúwa ti ṣe. Yorùbá sovereign nation. Àti gbà wọn tí wọ́n ti tá tì. Wọ́n ti tá tì o. Ó ti mú kọ́kọ́rọ́ ẹ̀ lé wa lọ́wọ́ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ni, celebration ló kù. Bẹ́ẹ̀ni o, celebration galore. Celebration galore ni o. Ọlọ́run ti gbalẹ̀ wá fún wa o. Ọlọ́run ti gbà fún wa. Ọlọ́run ti gba Ísírẹ́lì lóko ẹrú Fáráò. Ọmọ ọkọ ni wá àkíṣọ máa lè. Ọba tó la òkun. Ọkọ Yorùbá ni wá àkíṣọ máa lè.
àdúrà wa ti gbà already. Ó ti gbà o. Àdúrà wa ti gbà. Ó ti gbà. Orúkọ Jésù. Ọlọ́run ajá ìyàmọ́. Agbára ẹ̀jẹ̀ Jésù. A máa ṣe rálì kan. A máa ṣe rálì bẹ́ẹ̀ ó di dandan. Everywhere a máa ṣe ni o. Àwọn ló máa sásígbó fún wa. Àwọn ló máa sásígbó. Wọn gbọ́dọ̀ fọ́kàn ọmọ. Káwọn bàbá lọ́wọ́ bá ààrẹ sí wọn. Wọ́n fẹ́ táwọn sí wa. Everyone. Àtẹ̀ ti ṣe lágbára Ọlọ́run. Celebration day lọ́wọ́ gèlè tó dáa. Bẹ́ẹ̀ ni o, àti ẹ̀ máa bá ṣe òkè ni. Fẹ́ṣà láṣọ òkè yẹn. Fẹ́ṣà ni fáwọn obìnrin àwọn ọkùnrin wá fìlà. Fẹ́ṣà ni a máa celebrate. A máa celebrate o. Mọ́là ń bo òkè. Fúlàní ń bo òkè. Wọ́n wòran wọn á yanu wọn nílé pàdé. Lágbára Olúwa. Lágbára Olúwa. Lágbára Ọlọ́run tó lẹ̀mí gbogbo wa. Àmín o. Lágbára Ọlọ́run tó lẹ̀mí gbogbo wa. Olúwa ti àgbàdo àbọ̀dá wa. Kọ́gun wọn ti kọ́gun sí ibì kan o. Ọ̀gá ti ẹ̀dúpẹ́ tọ́lọ́run táṣìírí wọn. Ọlọ́run táṣìírí wọn, yes. Adúpẹ́ tọ́lọ́run táṣìírí wọn kán tó lọ ju báyìí lọ. Ọlọ́run táṣìírí wọn kán tó lọ ju báyìí lọ. Àwọn jẹgúdújẹ láàrin wa wọn ní bá délé lérí o. Gbogbo wọn lójú máa tì. Gbogbo máa wọ́kù ni. Gbogbo àwọn yẹn lójú máa tì ẹ wò. Àbọ̀ abálọ̀rọ̀ àwọn yẹn. Àbọ̀ abálọ̀rọ̀ àwọn yẹn. Àbọ̀ abálọ̀rọ̀ gbogbo wọn àtàwọn baba ńlá wọn tó sún wọn dé. Àní wọn bá wọn ní wọlé lérí. Lágbára Olúwa. Lágbára Olúwa. Òótọ́ dẹ̀ ní lágbára Olúwa. Lágbára Olúwa. Bí fara lágbára Olúwa. Wọ́n ti bá wa délẹ̀ ìlérí. Ẹ ṣé o dàbọ̀. Thank God ló wá ṣe o. Ayọ̀ la tún máa fi pàdé o. Ayọ̀ la tún fi pàdé next one o lórúkọ Jésù. Bàbá ológun lolúwa. Everybody. Ẹkúṣẹ́ ma, God bless you ma o. Ẹ ṣé God ma. God bless you, Dr. Anthony. Dr. Anthony ma, God bless you ma. God bless gbogbo ilẹ̀ máa kéré oko délé àtàwọn tiwa náà tó wà ń bí. Ẹ̀wọ̀n náà wá visit ní Canada, mo wá ṣe ọmọgọ̀ mo wá ṣe ń Canada. Gbogbo ilẹ̀ máa kéré oko délé lórúkọ Jésù. Ọmọ tó kò sẹ́ni tó máa gbé sájò nu gbogbo wa tọmọtọmọ. Ìgbà tó lọ́n gbà fún wa báyìí yá. Ìlú wa gan máa dájú Amẹ́ríkà lọ lórúkọ Jésù. Gbogbo ilẹ̀ máa kọ́ wọn wálé. Chicago, well done, Dr. Janet, Mama Dilo. Mama Dilo. Àwọn Mama Dilo, my darling colleague, my dear colleague, ma. I love my heart for you. I love my heart for her. So mo send the kini mi experience. Ẹ ṣé. Òwúrò o, a tún máa pàdé bí òṣòrí ìkànnì ìyá ṣorí ìkànnì mi. Lágbára Olúwa tó lẹ̀mí wa. It's time to quit myself. Hold on, girl. It's time to quit myself.